kẹ́gbẹ́fà ó tó ná. Ohun tá ń fojú lónìí kò túmọ̀ sí pé bẹ́ẹ̀ ni yóò máa rí lọ. Ohun gbogbo lọ́wọ́ orí, ohun gbogbo lọ́wọ́ àṣẹ̀dá. Apẹ́kọ́ tó jẹun kò máa ní jẹ̀bàjẹ́. Tá a bá lè ní sùúrù ohun tí ó so àṣẹ́kù. Sùúrù ló lè mú ní kókó ayé já. Ọbẹ̀ gbígbóná, ẹ má máa kánjú lá. Ọbẹ̀ gbígbóná, tí a bá kánjú lá. Ọlẹ́ bọ́ ní láhàn, ẹ má máa kánjú lá. Ọbẹ̀ gbígbóná, sùúrù, sùúrù, sùúrù ló lè mú ní kókó ayé já. Ṣebí onísùúrù ló ń fún wàrà kìnìún. Oníwà ń wàrà ènìyàn kò lè jogún ayé. Bá a súré tètè ó dájú a ò lè sáré kọjá ilé. Àtònímọ̀ ní kò lè tàǹtà náà pàmò. Òkun ní ayé àdámọ́ fún lẹ́kọ̀ọ́ òun gbọ́n ti dúkìá báyìí. Ẹ má bínú o, èyí sọ nínú owó sáré ìyá lò máa fún ìrìn ẹ̀sọ̀, mo ti fẹ́ lẹ́nu iṣẹ́. Wọ́n ní ẹlẹ́jà bí tilẹ̀ yíyá. Ẹ fún kọ́kọ́ bẹ́ẹ̀ kọ́kọ́ jà ẹ má sọ àwọn ọmọ fọwọ́ pọ̀lẹ̀ ìwọ́n máa gbé ọmọ yẹn. Ẹ gbọ́dọ̀ kàtí ojú ìwà ìmọ̀ fún máa sílẹ̀kùn o. Ẹ má bínú ẹ̀sọ̀, mo ti lé. Mi máa sílẹ̀kùn o. Mo ti fẹ́. Ẹ gbọ́dọ̀ kàtí ojú ìwà ìmọ̀ fún mi jọ. Ẹjọ́. Bí ìbàdàn máa jẹ́ mi lọ. Wọ́n sàn ni. Ó lè tún lọ bí ẹ tó bá. Ẹ má bínú. Mo ń lọ bí iṣẹ́ ni mo ti fẹ́. Alákọ̀ọ́kọ́ ìkọlẹ̀ lẹ́yìn, ó ti di gbogbo ìgbà ẹ̀. Máa pọn omi, máa fi owó pọn omi, lẹ́mọ̀ wàhálà tá máa ń rí. Nítorí pé arọ́ mi ládùúgbò ìyá bí. Máa fọwọ́ pọn omi, máa gbé sílẹ̀, máa fi wẹ̀ kí tó dé ẹsẹ̀ máa gbọ́ ọdún. Pé inú mi ìrọ́bì fún ṣì. Ẹ bá ti kúrú sílẹ̀. Ẹjọ́ ẹ má tù. Ó kè ṣe omi ni, ẹjọ́ lọ báyìí wà mí. Ẹjọ́. Ìró mi bẹ́ẹ̀. Jẹ́ kí ilé jẹ àkọ́kọ́ àti ìgbẹ̀yìn fún ẹ. Tí bá gbé nǹkan sílẹ̀, àwọn àdìbẹ̀ bóyá ẹni wá mi wá o. Ilẹ̀ ti léètò ẹjọ́, mo ti léètò. Bẹ́ẹ̀ mi fọ́ sí o, wọ́n gùn dábì lójọ́. Gbà rísítò mi àbí ṣọ́gbọ́n lè gbà rísítò mi láìsẹ́ mi ò ní gbà fún ẹ pẹ̀lẹ́ mo ò ní gbà fún ẹ olè òṣì ẹni tó ń sanwó mi tó ń ṣe mí dáadáa òpònú ayérajà jọ ṣékúnlé tí wọ́n ń pa ìwọlé lórí ṣó wọ pátá sójú ni àbó lẹ́sìn gbọ́n àgbárí kò rí nǹkan kí ló ń ṣe é ṣé máa fi rẹ ẹwé mi ò rí wájú kó rẹ́yìn mẹ́rin ló ń ṣe gẹ̀ yìí náà jẹ́ wá sàn kọfẹ́ gan tí ò yí ẹ̀ mo ara bẹ́ẹ̀ ṣe tẹ̀ ṣó lọ́wọ́ tó wà yìí tí dáàdi yẹ bá kọjá mo máa ní wọn bí ènìyàn àkàrà tó bá ti wá jẹ dáàdi ẹ̀ kan tó bá ti dáàdi wọn kò ní tẹ̀ mọ̀dẹ̀ kí ló kù. ìyẹn tí wọ́n dà ní bó ṣe wà yìí tí yóò bá ṣọ́ra tó bá kú lè ní èmi ni tó bá dúró máa bẹ dúró tó bá bẹ̀rẹ̀ máa bẹ bẹ̀rẹ̀ ó ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀. aṣọ ìpolówó ìbùkún nìgẹ̀ yá àṣàyè ti bàjẹ́ tó yìí pọ́ńtì tèmi tó ti pé 85 years ni wọ́n fẹ́ ṣe ayé ọmọ yìí ti bàjẹ́ o kí bàbá mi lè kú bí ẹ lórí kó lè sọ pé káwa mú aṣọ kó lè pín aṣọ fáwọn èèyàn kó lè rí géènù olè torí pé mo ti mọ̀ pọ̀. kí ni ẹ̀yin girls kí ló wọ́ọ̀rì yín náà kí ló ń ṣe yín à ń ṣiṣẹ́ aṣẹ́wó ẹ wá sọ di supermarket ẹ̀ ń gbọ́kọ̀ ara yín à ń gbélé àti owó tí láńlọ́ọ̀dù bá gbọ́ pariwo kí báwo ló ṣe fẹ́ gbà ẹ ṣòro orí yín náà ẹ fẹ́ kọ́ nípa síta kí ló ṣe yín náà ẹ̀dẹ̀ fúnra yín brain ṣé wọ́n gbà fún boyfriend. gbẹgbẹnu sọ̀njà èwo lọ́rọ̀ òṣì gan ṣó yẹ kí wọ́n máa sọ àsọtọ̀rọ̀ bọ̀ èwo ni gbogbo àdáadáa gan tẹjọ́ ń bá ara yín káàkiri sórí ìwọ wàá gbà máa fojú ẹ̀ rí ṣége torí ẹ̀ òṣòlórí ẹ̀ fẹ́ bàjẹ́ ni. Junior ó fi ẹgbẹ́ tán mo ti ń bọ̀ ọkọ. Èmi ò ní rò fún èmi ò ní kúnlẹ̀ sébùté òfin láyé tí mo wá èmi ò ní kúnlẹ̀ sébùté òfin mo ṣàmì ọ́ èmi ò ní pọ̀ fún èmi ò ní rò fún èmi ò ní kúnlẹ̀ sébùté òfin láyé tí mo wá èmi ò ní kúnlẹ̀ sébùté òfin mo ṣàmì ọ́. Ẹ̀gà kọ́lé ẹ̀gà fẹ́nu tú òmùgọ̀ aya aláìlérò tó ṣoore fọ́kàn tó lọ́ṣọ́ tí. Ẹ kúrò ẹ̀ka sí ẹ̀rọ ẹ̀rọ mi. Aláàkùn owó mi ni wàá gbà. Ìyá Bílíkì
Mo máa fún yín lówó yẹn. Ìgbà tí mo gba ọjà lórí ọmọ yẹn náà mo ní títí ìrọ̀lẹ́ máa kó wá. Tí n bá ti tà ìkan tọkọ mi náà bá kó bọ̀ máa pa gbogbo ìpọ̀ máa kó wá fún wọn. Kì í ṣẹjọ́ rẹ̀ ó tata ó kó gbá wọlé ó tún tẹja náà ó tún kó gbá wọlé ó wá fẹ́ sọ mí ti dà bó ti dà baálé àtúrò dákun fún mi lówó mi ó jẹ́ kán mímí àti ẹ̀kọ́ ládùúgbò yìí. Ọlọ́run bá ń gbọ́ wà láyé ìbúrò máa fún yín Ọlọ́run. Só dìgbà tó bá tó dariwo ládùúgbò tó máa mọ̀ ó dẹ̀ mọ̀ kówó náà kó mo fi ń ṣiṣẹ́ o. Mo sọ yìí ti má bú ọ wọ́n rò pé o jẹ́ mi jíjẹ tó jẹ́ mi lọ ni. Gbogbo oṣù tí mo kó fún ẹ kò sí lórí gbẹ́ ẹ mọ̀ iṣu ewùrà ló tún kù lé méjì bẹ́ẹ̀ náà ni gbogbo kókó yìí ó ti tà tán ó wá ń wí pẹ́pẹ́sẹ́ ṣé ò fẹ́ fún mi lówó yìí ni. Èèyàn tí ò mẹ́rí yóò mọ̀ bẹ́ẹ̀ káàánú sínsìn tí n bá bẹ̀rẹ̀ gbogbo wèrè pẹ̀lú ẹ fún mi ní owó mi màá dá gbogbo ẹnu kò tó mi dànù fún mi ní òsínú má gbọ́wọ́ mi fún mi ní owó mi mò ń sọ fún ẹ fún mi máa wò ó kúkú mọ̀ mi dáadáa mo ti gbọ́. Ẹ káàbọ̀ ẹ ǹlẹ́. Ṣé kò sí ariwo ẹ̀yìn àtọ̀rẹ́ yìí mò ń gbọ́? Ẹ ṣe ní gbóhùn mi owó ọjà mi mo wá gba gbowó lọ́wọ́ ọkọ rẹ ó kó fún mi kó jẹ́ mo bá tèmi lọ. Ok, owó tèmi àti bàtà fẹ́ rí gbogbo ẹ̀ lóòótọ́ ẹ̀bí tèmi ni ibi iṣẹ́ wa ni ó fa wàhálà yẹn ni ṣe iṣẹ́ tá à ń ṣe wọn ò tí ì sanwó ṣùgbọ́n pẹ̀lú ògo Ọlọ́run màá fún yín lówó yẹn ní àárọ̀ Saturday tàbí ìrọ̀lẹ́ Saturday depending time tó bá fún wa ká ní wọ́n fún wa lálẹ́ Friday màá tètè kó fún wa kó fún yín láàárọ̀ ọjọ́ Saturday ṣùgbọ́n tó bá yẹ pé àárọ̀ Saturday náà tó san títí ìrọ̀lẹ́ Saturday náà ẹ̀ gbà. Tara yín lẹ̀ ń sàn kò sì kàn mí ọ̀túnla àbí. Rárá mà Thursday bẹ́ẹ̀ ni mà ọ̀túnla Saturday mà. Ọ̀túnla kàkà ní méjì ó ti pé tán ṣùgbọ́n tí n bá dé ní ọ̀túnla tí n bá rówó mi gbà gbàdúgbàdú gbowó àgbàdo lọ́wọ́ alágbàdo ẹ̀yin ìṣe complete òun èèmọ̀ wàhálà ẹ̀ ṣíyọ̀. ṣé o ò pawó kankan lórí ẹni tá a tiẹ̀ lè kó fún náà. Láṣẹ fún jẹun ṣé kòkó náà. Bẹ́ẹ̀ ni ọkàn mi fò àwa náà náà ni wá ṣé o ò lè lọ bá mọ́mì bóyá kò tiẹ̀ yá wa lówó náà ká sọ fún tí má dẹ̀ gbowó á dá padà fún mọ́mì. Mọ́mì ò ní yá wa lówó gbogbo ìta ìyá láti jọ ìtàlá máa sọ kò sí kankan tá a dá padà fún mọ́mì ìwọ náà dẹ̀ kó mọ̀ pé mọ́mì ò láìpẹ́ rẹ̀. It's okay màá máàkì yẹn lọ dá rẹ̀ sí lára o onígbèsè tí ò bá gbé mi ó máa gbé mi nìyẹn o relax rẹ Ọlọ́run fọ́nà àbáyọ wọn wá láyé mi kọ́. Ṣé wọ́n pọ́ bí ṣe ń gbẹ̀dà ni? Mo rò pé wọ́n ṣépè fún mi. Mọ́mì máa dúró padà. Sórí tó bá tún fi ọwọ́ burúkú yẹn kàn mí tó bá tún fi ọwọ́ olóṣì yẹn kàn mí máa yọ bàtà lẹ́sẹ̀ máa fi ba àrùn yìí tó kù tó sì dá nínú ojú ìwé rẹ̀ yẹn máa fi máa jẹ́ kí ló dé ṣo fẹ́ pa mí ni mo béèrè ni mo ní ṣo fẹ́ pa mí ni iṣẹ́ mi nìkan ni ṣo fẹ́ pa mí dànù ni wọ́n ní tó kété bá dàgbà ọmọ ẹ̀ lọ́gbùjọ́ torí Ọlọ́run ìjọ́ wo gangan lèmi fẹ́ bẹ̀rẹ̀ sí ní mo mú òkété ti tèmi ìjọ́ wo gangan ni mo fẹ́ dẹrúgbó tí mo fẹ́ bẹ̀rẹ̀ sí ní jẹun ọmọ ọwọ́ mi lẹ ti máa gbà ọwọ́ mi lẹ ti máa gbà jẹ ọwọ́ mi lẹ ti máa gbà mú ọwọ́ mi lẹ ti máa gbà ṣe gbogbo tẹ́ ìṣe ìgbésí ayé yín orí yín ti burú ẹlẹ́dàá yín gan olóṣì gbáà ní mi ò rí wo ṣé o mọ̀ pé mo sọ fún ẹ mo wọ́n ọ̀nù ẹ o mo ní bọ̀bọ̀ tó mú wáyé mi ò rí súrà pó lè dín lárí mi ò rí súrà pó lè ṣoríire ẹni bá ti rí bọ̀bọ̀ yẹn mọ̀ pé kò lè dá fún wọn láyé yìí bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ mo wo àkọsẹ̀jáyé ẹ̀ wọ́n dẹ̀ ní láti máa fi yé mi wípé àkọrin mọ́ bọ̀bọ̀ yìí torí náà mo dẹ̀ pé ẹ mo dẹ̀ sọ fún ẹ mo ní ìjọ ọkọ mi ṣàánú mi torí Ọlọ́run àtijọ́ tí mo ti bóbìnrin mo ti wò pé mi ò lè jìyà láyé ipe ilé ìtọ́jọ́bìnrin yìí ó á ṣe jẹ fún mi bí kò fẹ́ gọ́fúnà mínísítà kí ló fáìn kí ló jọ mí fún gbogbo ẹwà yìí sì owó èsì ẹ̀ lórí olórí burúkú kan torí pé ó lọ́ọ̀ fún ẹ. ó dà mo ti gbọ́ nǹkan méjì ló lè ṣe ọkọ ẹ̀yìn wàá kọ́lẹ̀ bẹ́ẹ̀ ni
wàá kọ́lẹ̀ pátápátápátá mi ò ní rí ní fìfì Ọlọ́run Elédùmarè á wá fi ọ̀pọ̀ rọ́pò fún ẹ ọmọ tẹ́ ẹ bí mo wá síbí báyìí tí n bá lọ sísọ tí n bá lọ gbé minerals mi sílẹ̀ tèmi kóhùn kiri lọ màá mẹ́tọ̀ pé kò rìn jìnnà á máa wà nítòsí á máa ta minerals tútù á máa mẹ́ẹ̀kì owó díẹ̀díẹ̀ tèmi bá ti kiri lọ so èmi ni kémi máa ṣe kẹ́yìn máa jẹ́ òní kúre olùṣe ọmọ jàtìjàtì bí ọ̀sán fún ẹ kókó má fẹ́ bí ọ̀sán fún ẹ kókó má fẹ́ lẹ́mi ti dúró pípọ̀ tí mo kọ́ bìnrin mo bí ọjọ́ alẹ́ ni màá sun wọn padà olúwa ẹ ti gbé olúwa ẹ ti dàgbọ́ sí ní yẹ́kẹ́ ẹ̀kẹ́tọ́ olùṣe òwá kàn ṣe kan wèrè òwá sọ fún mi pé ọlá kò ní dá fún láyé mi kò ní dá fún ìyí tó níbi kí iṣẹ́ ìgbà tí mo rọ́ láyé mi ọlọ́pàá kọ́ lè dá fún láre ṣẹba ojú òṣì tẹ̀mí lágbárí ẹ̀ tiẹ̀ fún mẹni tó lè dá fún wọn ìjọ́tò tí mo wálé mo ti sọ kò lè dá fún ọ tó bá pọ̀ ọ̀rọ̀ ni kò lè dá fún kó ṣíkò wájú mi kó wájú mi kí kẹ́kọ̀ọ́ kó onírà sí tèmi wá lórí fún mi. máa ń wọ̀ ẹ́ ní nǹkan sí mo lè ṣe ọmọ jáde jáde olóyún ó ti dé kẹ́mi kọ́ ọwọ́ mi náà sì tèmi kẹ́mi kọ́ lè ṣe ọmọ jáde jáde ó fún ẹ òògùn ayé. inú mi tiẹ̀ dùn pé sọ pé ẹ̀ láì ṣe because ìgbà tí ọkọ̀ máa wá ìgbà ìmọ̀ nípa ẹ̀dá ọ̀tún wa òun sì ń tẹ́ ìgbọ́n ti fojú ara yẹn first statement tó jáde lẹ́nu ni pé ẹ̀ láì kẹ̀ inú mi tiẹ̀ ti dùn fún yẹn náà kékeré mi kò tó kù. inú ìfẹ́ bá mi ṣe dàda kó má lọ sí ẹ̀mí mi tó fragile gan rí ìjọ ìgbé gbogbo àwọn táwa ní Nàìjíríà orí fẹ́ǹsì tèmi wá wà. èèyàn máa wọ nígbà tó kó ti wà lẹ̀ kó ti fún lẹ̀ èmi wà ṣọ́ wípé ọlọ́run. gbé wọn dáadáa gbé wọn gbé wọn gbé wọn ọ̀gá leave that leg ẹsẹ̀ ti kán ó ti kán ẹsẹ̀ yẹn ti kán okay ẹ di ọwọ́ bẹ̀rẹ̀ kí ló fẹ́ ṣe sí búbọ̀ ẹ di wọn lọ́wọ́ mú ó ti kán máa ń bọ̀ pàrọ̀ sí bọ́ọ̀lù báwo ni my God ẹ dìde mo dúpẹ́ lọ́wọ́ ẹ o mo dúpẹ́ lọ́wọ́ ẹ ẹ dìde sókè ẹ dìde ẹsẹ̀ yẹn ẹ dìde ẹ wo ẹ fi jẹlẹ̀ ó ti ó wà òkè báwo ó máa ń ṣẹlẹ̀ dáadáa ní beach tá a bá ń gbá bọ́ọ̀lù yẹn ó lè spray náà kú adé ètò dá padà. ó ti wà òkè ẹ ti tú ẹ mú fún ọ̀la come sorry what's that? Olaye. Oh no, it's nothing. ẹ máa wọ̀ ọ́ dẹ̀ ṣe kéńké lórí láti fi ló ṣe gbá kò sí wàhálà let me see kan ọ̀rọ̀ wà. ọ̀gá mi náà mo gbìyànjú kó ṣì Okay, go lọ on. ọ̀gá ó ṣe èdè ni o ẹ lọ ṣiṣẹ́ yẹn. ó ṣe èdè ìbàdàn ọ̀gá mi náà ṣe mo gbìyànjú gbádùn ọwọ́ tí mo wọlé tó wẹ̀ sí tíṣà ọ̀dẹ ẹ̀sà ó ṣe èdè bí ni ọ̀gá. Ló ṣe lẹ́sùn. ọkọ mi sir, my family, my wife and my kids. So, I need Junior. Yeah, say hello to uncle. That's good. How are you? How are you doing?
Mr. Olayin. Yes, sir. I must tell you I'm highly impressed. Thank you, sir. Because it's a more real and keep it up. To God be the glory, sir. You just have to keep it up. Thank you. Madam, Sherry, a lot of things man ṣẹlẹ̀ tó ẹ pé àwọn ọkùnrin tí wọ́n bá marry wọn kì í ráyè tìyàwó talkless fún pé ọmọ. Ẹ jẹ́ ká máa close tó wà níbẹ̀. Happy family. Kò easy gan. Àmọ́ bí mo ṣe wá báyìí inú mi dùn, mo ṣe wo yín bẹ́ẹ̀ ṣe sáré wá tó mọ́ wá inú mi dùn gan. So ẹ try láti tọ́jú ọkọ yín, ẹ tọ́jú ilé dáadáa. Èmi kọ́ ni kémi dá ṣe wọ́n. Ẹ ṣe sá. Ilé ìtàkùnkọ́ ni kí n dá ṣe. Ẹ jẹ́ kó fún yín ní nǹkan tútù. Oh no, don't worry. Ẹ ṣe gan I'll sá. be fine. Ẹ ṣe Yeah, come. Let me see. Ẹ má ṣe ìyọnu, sir. Anyway, Ẹ ṣe gan sá. Ẹ ṣe o. What are you supposed to say? Thank you. You say Eshisha. Say that. Say Eshisha. Yeah, say good one. Madam Epele. Ẹ ṣe o. Ẹ ṣe sá, wọ́n yá máa ròkè o. Ẹ ṣe kan, sir. Ẹ dẹ̀ lẹ́ẹ̀fẹ́ mú nǹkan tútù. Oh no, I'll be fine. Wọ́n dẹ̀ lè bá yín ru àmàlà o. Sir, àbí kọ́ bá yín ro àmàlà. Oh no, that's for another time. Okay. Mr. Olayin. Yes, sir. Ọ̀rọ̀ wà o. Okay. Tó bá dọ̀là ọ̀rọ̀ wà. Ọ̀rọ̀ wà tó bá di lọ́la, sir. Tó bá dọ̀là ọ̀rọ̀ wà. All right, no problem, sir. Àjẹsílẹ̀ gbèsè kì í jẹ́ kẹ́gbẹ́ fa ó tó ná. Ohun tá ń fojú lónìí kò túmọ̀ sí pé bẹ́ẹ̀ ni yóò máa rí lọ. Ohun gbogbo lọ́wọ́ orí, ohun gbogbo lọ́wọ́ àṣẹ̀dá. Apẹ́kọ́ tó jẹun kò máa ní jẹ̀bàjẹ́. Tá a bá lè ní sùúrù ohun tí ó so aṣẹ́kù. Sùúrù ló lè mú ní kókó ayé jà. Let me hold this for you. Don't worry. I'll buy something for you. I'll buy something for you to drink. Let's go. Come and show me your. Èmi náà ń bọ̀ wá sóúnjẹ fún yín sìn. Báwo lẹ ṣe? Òṣìdánù. Sáré. Àwọn tèmi lélẹ̀. Yéé! Tàǹgà! Ọmọ láì ẹ̀kọ́ ayò. Ẹ ṣàkó àdìríkà yìí, àbọ̀ rẹ̀ rù. Ẹ̀yin gangan ló máa ń sọ pé tó bá jẹ́ pé track ni màá máa repeat yín. Tó bá jẹ́ pé mọ́tò tuntun tí mo ṣẹ̀ṣẹ̀ rà tí mo nífẹ̀ẹ́ sí máa lọ ṣe kí ni máa lọ tọ́jú receipt yín sábẹ́bẹ́. Ẹnu dùn. Àbọ̀ rẹ̀ rù. Yẹ kọ́ mọ̀. Àbọ̀ ráyà. Ṣé rí ọ̀dọ̀ bàbá táwọn lọ sí irú iṣẹ́ tó fẹ́ gangan lélẹ̀. Bàbá yẹn kò kí ń jẹ àwọn iṣẹ́ tí ẹ láì lọ nù. Iṣẹ́ bíi ọlọ́mọ mẹ́ta tí ó ti yẹ ìhóró ẹ̀yìn sí tó yẹ pé márùn-ún ló fi jábọ́ lára yín. Ẹni lọ́jà rẹ̀. Má fi ṣe bínú. Orí nǹkan tó ń try láti sọ fún yín ni wípé bẹ́ẹ̀ ṣe wà ẹ̀dùn. Ẹ̀chán. Ó dẹ̀ mọ́ tó ṣẹlẹ̀ bí bàbá tẹ́sán pẹ́ fẹ́ gbé fún wa ń sìn. Àmọ́ bí bàbá tó ti mọ ẹmu yó tí kò wọ́n tó báyìí. Bí agbọ́dẹ̀ tó wáyé wọlé iṣẹ́ gan-an. Wọ́n máa gbin ni. Àwọn bàbá tí mo sọ fún yín yọrí mọ́ ṣe tóbi tó tán ní kùtù. Ṣorí kí ni wọn ó ṣe kí ni. Oògùn ó máa wọlé. Ọ̀gá díẹ̀ sọ̀rọ̀ owó ní kókó náà. Kéè wá ń bi ọ̀rọ̀ owó yẹn gangan lèmi ṣe kí ni má ti dá sí o. Ẹ wá ń bi ẹ̀dẹ̀ fẹ́ lọ́ máa yẹ̀mí sẹ́ẹ̀tì. Èmi ni mo mú iṣẹ́ ìwà nà. Okay. Báwo lè ṣe máa ṣe ọ̀rọ̀ owó tèmi? Ní sùúrù Sẹ́límọ̀ ó ti máa ń ṣe kí ni ó ti máa ń ṣe furapapa jù ó ti máa ń ṣe gbogbo jù wọ́n farabalẹ̀ kó jẹ́ ká bẹ́ẹ̀ so tọrọ ṣe rí nǹkan tí mo try láti sọ fún yín pé àwọn bàbá yẹn máa fún yín ní owó àwọn owó tó pọ̀ létí tó ṣe kí ni tó wúwo lọ́wọ́ wọ́n máa fún yín 10,000 naira. Owó ni. ẹ máa kà sára bẹ́ẹ̀. Àìfowó sùkọ̀ ọmọ àbí àdúgbò sùkọ̀ ọmọ. ẹ ṣe wá rí 10,000 a máa yọ 225 o. Ọ̀gá Adé jalè. Ẹ ní sùúrù ṣe ní nǹkan tí kò ń sọ yìí gbogbo àlọ́ máa jàǹfààní ẹ̀ kọ́lá rẹ̀ sọ yìí kò rí dùnà àbí kè. Kí ló dé iṣẹ́ ilẹ̀ nílé iṣẹ́ ni. Kéè wá nà ó ti lọ́ fi iyọ̀ sí nà kí ló ń ṣe ẹ̀? Okay, mo fẹ́ finalize ẹ̀. Ó yá kéè ìwà àtọ̀rẹ́ mú wọn fà. Kéèmí Sẹ́límọ̀ network kó nǹkan ṣe kí ni kí mú 500. Wá Sẹ́límọ̀ furapapa ti máa ń pọ̀ jù sẹ́ẹ̀ sórí máa sọ fún gọ́fàmẹ́ǹtì kan ṣe kí ni wọ́n yóò ṣe kọ́ mú ní kíní kọ́ máa ṣe kọ́ mú alápò tó yẹ pé tó bá já sómi ó máa léfò. Wọ́n gbẹ́gẹ́ dá padà èmi Sẹ́límọ̀
tí gọ́ọ̀mẹ̀ntì ò bá ṣe kọ́ mú gan èmi gan ṣe tó bá ṣe kọ́ mú alákùn máa fi ni. ó wà lẹ́fọ̀ ẹ ti sílẹ̀ a ti sọ àdẹ ti sílẹ̀ ó yá kó lọ bẹ́ẹ̀. ó yá a ti tẹ́lẹ̀ ìbẹ́ ọ̀ tó ọjọ́ mi ni o kẹ́lẹ́ máa múṣẹ́ wá ni o. oníṣẹ́ sì gbà ó kè pé ìgbà lásán ó yá free paragraph for everybody. ọmọ ikọ̀ ní fún ọ. àwọn amúsẹ́ni mọ́jà yìí. àwọn tó ń sọ lọ́wọ́ ẹ̀ má mú sẹ́ni mọ́ lọ́tọ̀. bàbá o ẹ̀kújọ́ mẹ́ta ọ̀rẹ́ mi ni mo mú wa sọ́dọ̀ yìí Ọláyẹmí lórúkọ ẹ̀ Ọláyẹmí bàbá tí mo ní mo mú ẹ̀ lọ́dọ̀ bàbá ṣe rí arákùnrin tó jókòó yìí ọ̀rẹ́ mi àmọ́ ẹ̀yin àgbà máa ń bọ̀ ẹ̀ máa ń sọ wípé téèyàn bá ṣe ní lórí ọpẹ́ làǹdà àti wípé ẹ tún wá tó padà wá sọ ẹni tó bá wá ṣe lóore tí ò dúpẹ́ bí ọmọ ṣàkóní lẹ́rù rẹ̀ ṣe rí ẹni ó ṣe oore ńlá kan fún mi tó jọ mí lójú gan oore yìí débi pé tí ò bá ṣe ó ṣeé ṣe bí kí n má sin ilé ayé mọ́ bí n pé kán ní wọ́n fẹ́ ṣẹ́yàn nípìn tí ìwé ò bá ṣẹlẹ̀ ni mo ṣe wá wò títí pé ọ̀nà owó mo lè gbà ṣe ìrànlọ́wọ́ fún ká máa fúnni lẹ́jàjẹ ṣá ká máa fúnni lẹ́jàjẹ ká má kọ́ ọ̀nà mọ̀ ṣe ń pẹ́jà mo rí pé kò dáa tó ìyẹn mo fi wá sọ fún pé kájọ débì àwọn nǹkan tẹ́ ẹ ṣe fún mi tí mo fi wà òkè tọwọ́ mi fi tó ẹnu tí mo fi ń jẹ́ èèyàn bàbá mo fẹ́ kẹ́ ẹ ṣe fún ọ̀rẹ́ yẹn gbogbo ọ̀nà tó bá gbà mo fẹ́ kẹ́ ẹ ṣe fún ìjọba. bí n bá fọwọ́ jáwé yíyẹ ní yíyẹ bí n bá sì fòsì wá gbòógì gbà nígbà àtẹwé àtẹgbò elédùn ọba mi òkè oníyànda rẹ̀ fáwà láfi wọn tún lé ayé omi ṣe ilé arákùnrin orí mo wà láfíà fún tó àwòfin lọ́mọdé wo jíjí ayé o àwòfin làwọn àgbààgbà wọ̀rùn sọ̀gbọ̀ngbọ̀n bẹ́jà ńlá bá sọ àrílẹ̀ òru bí kọ̀ǹkọ̀ bá sọ àrílẹ̀ òru ẹ làrọ̀ wá o ẹ làrọ̀ wá bọ́ọ̀ bá bẹ lóko kó dẹ̀ bọ́ọ̀ bá bẹ lódò kọ́ bọ̀ bọ́ọ̀ bá ńlànà tẹ́rẹ́tẹ́ olúfẹ́ bọ̀ ọ̀yà wa fojú mi ṣe gbogbo ẹ̀ là. wo ẹ jẹ́ mọ́ láàgùn wò ẹ má wulẹ̀ sáré ká mọ̀ kódà bẹ́ẹ̀ bá kú ọ̀dọ̀ mi ní àyìn tẹ́ ẹ mú ọkàn kéjì tẹ́ fi gbókò aláwọ̀ orí mi tẹ́ ẹ lọ pọ̀ sókèrè lọ rí ìrajà ń bò mí ní pẹlẹbẹ báyìí nígbà àgbà tẹ́ ẹ bá gbọ́ abẹ̀bẹ̀ sókè ní ọmọ òun lélẹ̀ arákùnrin tó jókòó yìí ọjọ́ ọ̀la rẹ̀ ti súnmọ́ oríire rẹ̀ ti tẹ̀lé owó ti dé bẹ́ẹ̀ bá ń gbọ́ ṣìkìṣìkì mọ́ mi láìpẹ́ yìí yóò mọ mi lọ́lẹ̀ rẹ̀ òun ni kó lọ lè ṣe sùúrù kó ní sùúrù dáadáa kọ́sá sí kọ̀rọ̀ yàrá rẹ̀ kọ̀rọ̀ àwọ̀ sí lédùá lédùá ò tètè gbàdúrà rẹ̀ kó sì ṣiṣẹ́ náà fún lọ́ba tó. ẹ̀kọ́ ìgbàsá bàbá ẹni pé kí ló máa ṣàdúrà ọlọ́mà tó dá mi lọ ẹjọ́ sáà bàbá ṣé ẹ lè bá mi ṣe kó yẹ pé àdúrà yẹn ó máa sáré gbà ń kíákíá tó yẹ pé ìrètí ní ọlọ́run fẹ́ ṣe fún mi yẹn gbogbo àwọn orí owó ọlá gbogbo yẹn kí n sáré gbà ń sìn wọn kó má pẹ́ mọ́. ọ̀rẹ́ ó ti wúlò àpò fún wa ń dáfara ó ní nǹkan kan tí mo fẹ́. ṣé ẹ lè sọ fún ọ. don't worry ẹ̀mí àfọyín láyé. ọ̀rọ̀ àwọn. mo wà lọ. ǹlẹ́ o arákùnrin ifá tẹ́jú mọ́ mi wò mí rè èjì kọ́kọ́ wò rí ń tágbà rí tójú ẹ̀bí jì kò tó ojú ọmọdé bá rí ojú ọ̀wọ́n fọ̀ ráúráú ń tí mò ń rí o rí ń tí mò ń rí
mò ń gbọ́ o ò lè gbọ́ o ò sì lè wù tó lójú dojú lọ imú jumú lọ ẹnu yìí sì jẹnu lọ ó lè ṣe sùúrù ọjọ́ ọ̀la rẹ títọ́ mọ́ wulẹ̀ kánjú mọ́ jẹ̀jẹ̀ wàrà kọ́ mọ́ bá kú wàrà mọ́ sàrí kábì kankan mọ́ fọkàn ara rẹ balẹ̀. bàbá ẹ wo ọ̀rọ̀ mi ò yé yín dáadáa ṣé lọ́kùnrin tó dìde ń sìn ká nínú ilé kan náà ti bí wa ó yẹ kó máa dọ̀bálẹ̀ kí mi ni bàbá owó ní dáyọ̀ lágbà ẹ ṣàánú mi ẹ ṣàánú mi ẹ ṣàánú náà fẹ́ gbàdúrà mi àní mo fẹ́ kọ́ lọ́n gbà ń sìn ẹ bá mi ṣe kó gbà báyìí báyìí má jẹ́ òpó ẹ jọ. ọ̀dà ó ti yé mi ṣé ó níyàwó. bẹ́ẹ̀ ni sà. ó ti tán ibi tá a fẹ́ gbé òbí sí ibi tí lálẹ́ òbí bẹ́ẹ̀ ọ̀rẹ́ mi tí mo jọ bọ̀ yìí tó bá jẹ́ pé tó oògùn owó kéèyàn ò sun ajé mọ́ọ̀nù mo gbọ́n pa rẹ̀ púpọ̀ ṣùgbọ́n èyí tí mo wá gbọ́n pa rẹ̀ jù tó le jù dáadáa tí mo gbọ́ tí ó tètè jẹ tó tètè rí owó náà ìyàwó rẹ̀ àpòlé ọmọ rẹ̀ àlò ó mọ̀ lówó fún wọn ni ó sì mọ̀ dọ́là fún wọn. kí ló dé tí mò ń béèrè nǹkan tó bá bọ̀ mí tẹ̀lé látẹ̀kùn tí ẹ̀kẹ́ fi wọlé sí at least gbàtẹ́ dágbére pẹ̀ ń lọ síbi kan bẹ́ẹ̀ ṣe dé yóò yẹ kẹ́ lè fún mi lábọ̀ náà mo dẹ̀ tún bí yín ẹ̀ dáhùn. sọ̀rọ̀ gan gidi ni nǹkan tí mo bá bọ̀ ni torí ẹ̀ mi ò ṣe fẹ́ bọ́dà rẹ̀. báwo ni kò ṣe ní jọ́rọ̀ gidi lẹ bá bọ̀ ọ̀gá yín tó lóun fẹ́ mú yín jáde lọ síbi táyé wá ti má dá ẹ wá lọ sádùúgbò ibi tó dábẹ́ ẹlẹ́ẹ̀bá nǹkan gidi bọ̀ kó possible ni. jana ká lè sọ̀rọ̀ fọlọ́ sùúrù bíbá ò ká ló máa gbàdúrà pé ọlọ́run àṣeyanu. ṣùgbọ́n à ń ṣe sùúrù à ń gbàdúrà kò sí ìta à ń ṣe. èmi wá bẹ̀rẹ̀ lọ́wọ́ bàbá yẹn pé ok àdúrà tẹni ká máa gbà tá a bá fẹ́ kó tètè yá ń kọ́ kọ́lọ́run tètè gbàdúrà yẹn option tí bàbá yẹn fún mi kò make sense o at all kò make sense. ní ti báwo. Tiola bàbá yẹn ní àlọ́ àpòlé ọmọ ẹ̀. àpòlé ọmọ mi ó lè díẹ̀. ó lè díẹ̀ ó lè gan. ó lè ẹ ti jẹ́ ìbéèrè kọ́kọ́ tá a bá lo àpòlé ọmọ mi fi ṣe àjò kí ló máa ṣẹlẹ̀ sí mi. òní nǹkan kan máa ṣẹlẹ̀ dàbí alára àmọ́ èyí tó burú ń bẹ̀rẹ̀ pé òní lè ṣàbíamọ́. ibi tọ́rọ̀ wa gan nìyẹn èyí tó dẹ́rù bà mí nínú gbogbo ẹ̀ gan òní tọ́lọ́mọdé yìí mélòó láti ìlú ọmọ ẹ̀yọ̀ kan ọmọ ọdún mélòó ni ọmọ ọdún mélòó lèmi náà tá a máa ti dá yìí àti dá yìí ọjọ́ orí àwọn méjèèjì àpàdé mọ́ pàbí mọ́ kò make sense. díẹ̀ ẹ ti mọ̀ ọ́ tẹ̀yìn ìlú abádẹ́ ní ká òun dà kejì náà ṣe rí ilé ayé ta wà yìí bó ṣe kúkú tó yìí àìmọye oríṣiríṣi èèyàn tó jẹ́ pé wọn ò lo àpólé wọn fi ṣáájú owó tó jẹ́ pé wọn ò bímọ jẹ ọkàn náà lọ nínú ìwà wò bóyá ká gbìyànjú ẹ̀ wò ká tiẹ̀ lè rówó fi tọ́ junior because tá a bá bímọ náà sínú ìyá yìí kò dáa ókè ìwọ wọ́n sì inú ilé ta wà yìí ibẹ̀ láti sọnù junior ibẹ̀ láti lóyún junior tá a ti bí junior rẹ̀ ń sin ọmọ apọ́dún márùn-ún kò tí ì dáná ojú òògùn ló wá fẹ́ dá. lọ́rọ̀ pálapàla olóńtẹ̀lú ẹ̀ jáde Diola ó ronú wò ní àpòlé ọmọ irọ́ a lè ṣe orí mọ́sẹ̀sẹ̀ náà. ẹjọ́ ṣe. jẹ́ ká ní sùúrù fọlọ́hún. sùúrù bíi báwo a ní kó jẹ́ àṣe nǹkan òun lè ń kígbe sùúrù tí yàn ti ní látọ̀dún wò. Diola tèmi yé mi o mo mọ nǹkan tí mo ń sọ o. mẹ́rin là ń lùlù ìwò èyí ní tọ́ba òrìṣà ẹ̀rìndínlógún là ń lùlù àgbà bí wọ́n bá jó nílé wọn mí ajólókò wọn ṣẹ̀yìn gélémọ̀ láàrin àdìbábólógé ṣá o
ẹ̀jẹ̀ mi àṣà ìkorò lẹ́nu oṣó ẹ̀jẹ̀ mi àṣà ìkorò lẹ́nu àjẹ́ torí mo ti jẹ gba ewé jogbo ìbà owó kò mí kòró owó kò mí kòró owó kò mí kòró ìgbọ̀gbọ̀n awo òde ìgbọ̀gbọ̀n ìgbọ̀gbọ̀n awo ògbógun elépo adífá fún Ọ̀rúnmìlà lòun fẹ́ fọmọ fọkọ ìyá àwọn tún ṣaláìsí ó lóun ò lókun ẹ̀yọ́ ní nínú òun ò léjì àlùkò lápò Ọ̀rúnmìlà gbéra ó dọ̀dẹ̀ èṣù ọ̀dàrà ní kí ló dé Ọ̀rúnmìlà lòun fẹ́ fọmọ fọkọ ìyá àwọn tún ṣaláìsí òun ò lókun ẹ̀yọ́ ní nínú òun ò léjì àlùkò lápò èṣù ọ̀dàrà mú Ọ̀rúnmìlà ó dọ̀dọ̀ àwọn ọ̀yà mi ẹlẹ́yẹ ní Ọ̀rúnmìlà kí ló dé èṣù ọ̀dàrà kí ló dé Ọ̀rúnmìlà lòun fẹ́ fọmọ fọkọ ìyá àwọn tún ṣaláìsí òun ò lókun ẹ̀yọ́ ní nínú òun ò léjì àlùkò lápò wọ́n bá mú Ọ̀rúnmìlà ó dọ̀dọ̀ olókun wọ́n kó gbogbo orí ajé tí ń bẹ nílé olókun wọ́n kó lé Ọ̀rúnmìlà lọ́wọ́ Ọláyẹmí o gbogbo orí ajé olókun ọ̀gẹ́rẹ́rẹ́ ọ̀bọ̀ kó mọ ọwọ́ wọn bọ̀ lọ́dọ̀ rẹ̀ ó di tiẹ̀ látòní wọ́n gbé Ọ̀rúnmìlà ó di ilé ọlọ́tí wọ́n ní gbogbo orí tí ń bẹ nílé ọlọ́tí ìpakúpa báyìí ń lọ tí ipa ni ó di tiwọ Ọ̀rúnmìlà Ọláyẹmí o gbogbo orí ilé ọlọ́tí ọ̀gẹ́rẹ́rẹ́ ọ̀bọ̀ kó mọ ọwọ́ wọn bọ̀ wá sọ́dọ̀ rẹ̀ ọ̀gẹ́rẹ́rẹ́ ó di tiẹ̀ látòní lọ ó là ó lù láyé o ẹ̀yìn bẹ́gùn bá wá bọ́nú aṣọ ipa òun dání wọmíwò a ti parí iṣẹ́ rẹ̀ nulẹ̀ ńlá lọ́hùn àpòlé ọmọ rẹ̀ n ló ti dajé fọláyẹmí lónìí o kó mọ jẹ́ fún o kó sì mọ ọrọ̀ fún kó mọ dìwọ́ o ayọ̀ ọ̀yà gbélé lọ́wọ́ Ọláyẹmí wo gbogbo ìgbà tó o bá ti ń dédi rẹ̀ báyìí kọlọ́gbọ́ ẹnu báyìí la fi wúre fúnra ẹni tó o bá ti ń tẹnu rẹ̀ bàṣẹ kó o tó yí ìṣẹ̀ padà ó ti dolówó ó ti dọlọ́lá ó ti dọlọ́rọ̀ èyí tí mo wí lónìí ó dọ̀rọ̀ gbó ọ̀rọ̀ ṣẹ́ wọn ìwọ̀n ìwọlẹ̀ aṣú kétégbé arọ̀ kétégbé awọ orí ìlà yóò jẹ́ fún ọ bí iná o yóò sì rọ̀ fún ọ bí òòrùn òògùn bá ń lọ ọ̀yà ilé ẹja lọlé ẹja lọ ó ti nílẹ̀ òdìṣẹ́ bẹ́ẹ̀ ẹ wò ọgọ́gọ́ ọ̀nà báyìí lálákè sọ báyìí ní kẹ́ẹ̀ báyìí. Ẹ̀kọ́ gbígbóná sùúrù ló gbà ọ́. Ayé ẹ̀gbọ́n, ayé ẹ̀gbọ́n, ayé ẹ̀gbọ́n. Ẹ̀kọ́ gbígbóná, ó fẹ́ sùúrù o. Òkú kì í hó rúru, ká máa wá rúru. Òkú kì í hó rúru, ká máa wá rúru. àṣẹ ìṣìlọ gbowó àwọn akátọ sókè àbí ẹni gbarú ẹ mọ ìwà onímọ̀tà kìíní ó kọ́ mi. ayé ń ṣe lónìí ẹ̀rọ ẹ̀gà forí ara rẹ̀ tu máa sọrí owó jíjẹ kó lọ di street fighter. Ẹ̀kọ́ gbígbóná ó fẹ́ sùúrù o. Ayé ẹ̀gbọ́n, ayé ẹ̀gbọ́n. Ìyàwó ilé gbọ́n. Ayé ẹ̀gbọ́n, bí wọ́n bá tàn ẹ́ má tàn káàárẹ̀ jẹ́. Ẹ̀kọ́ gbígbóná ó fẹ́ sùúrù o. Rọra ṣe ìyàwó jòwújòwú. Ayé ẹ̀gbọ́n, ẹ̀gbọ́n. Mo ń wò pé
ta ló gbé mọ́tò wá ṣé wọ́n fi ṣe yín ni ọ̀rọ̀ yín ti wá dìdà mo ti dà fi ṣe ìjọ wo ló sì wá jáwó bíbà òde bọ́lẹ̀ ńlá náà tó lè tó yẹ tó fi wá jẹ́ wípé ṣẹlẹ̀ láti lọ yá mọ́tò ẹ yá mọ́tò ẹ wo bẹ ṣe rú dédé tẹkọ̀ róró ẹ tún lọ yáṣọ ẹ tún yáṣọ títí ẹ yá sọ́run ọmọ wọn fi ṣe yín wọ́n ṣe pé fún tẹ́tí pátípá ní lẹ́fẹ̀ẹ́ fi lò ní ayé ṣé báyìí fọ́ sí i. àti ní ọ̀bọ̀ ẹni àǹtí òṣìyèrè òkùnkùn mọ̀ tó ń ṣe ọmọ tó ń ṣe ọ̀rẹ́ mi àwa lọ́lọ́ ṣe mọ́tò yìí. àwa là ń ṣe tó wà lórí mi. rọra ṣe ọlọ́run máa tóbi lọ́ba ìyàwó ilé ọ̀rọ̀ ṣe àbẹ̀lú mi. nítorí ohun jíjẹ. ọmọ yẹn lè jẹ́ ráyè kí ọmọ ìlà tààrọ̀ akọni òfin girama èmi ò mọ̀ kọ́ náà ti yí gba gbogbo ògo tó tó yẹn ọlọ́run máa ṣe wò ṣe wá rí pé ohun tí mo sọ sí kò tọ́ ni gbogbo nǹkan bá ti ń ṣe bẹ́ẹ̀ ká ti fọkàn sí ọlọ́run á ṣe ètò dáa fún wa ṣe báyìí lè léni báyìí sí ọlọ́run ṣe ọlọ́run ó ṣe àdúpẹ́ o ọjọ́ bí àfojúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba. ẹ kí mi lọ kó àwọn olùtàwá yín wá láti mú ó dà kò burú ọlọ́run ṣe wọn o màjá o ṣe ọkọ mi pẹ̀lẹ́dìá ọlọ́run á tún bá mi tún tiẹ̀ ṣe orí ẹ̀ tó da yóò ní burú mọ́ lágbára ọlọ́run wàá máa rí ṣe ni wàá máa rí ṣe lẹ́ni tó bá ní kó tiẹ̀ bàjẹ́ tí à ń kọ́kọ́ bàjẹ́ mọ́tò tẹ gbé wá ilé máa fi pa wọ́n dànù èmi mo sọ bẹ́ẹ̀ ọ̀tá yín á dúró dè yín ẹ tẹ̀ mọ́lẹ̀ lágbára ọlọ́run. ṣé wàá rí ní tèmi sọ fún àní sùúrù lérè béèyàn bá lè ṣe ohun tó dájú sùúrù mo máa sọ fún ẹ ṣe sùúrù torí téèyàn bá ti ní àforítì nílé ọkọ òun ló máa jèrè bẹ kó jẹ́ pé o ti lọ́kọ nítorí pé ẹ̀yin yáwó jẹ ẹ̀yin yáwó mu ni ṣé ìgbà tẹ́lẹ̀ ìkalẹ̀ ẹ̀sìn tó dé kalẹ̀ ẹ̀sìn ṣé o mọ̀ pọ́bìnrin mi ló máa jẹ́ ṣé wàá rí lọ́wọ́ tẹwà yìí kẹ́ bẹ̀rẹ̀ sí ní wẹ́ ẹmọjọ ni o kẹ́ ẹ ṣe ń bí sí kẹ́ ẹ máa rẹ̀ sí bẹ́ẹ̀ mi dẹ̀ ṣe wẹ̀ yẹn ṣe ní mọ́tò ẹ̀yọkànṣó ogún ẹ̀yọkànṣó tó kù tí bàbá yín fi sílẹ̀ ẹ lọ tà dànù mo yọ̀ǹda bẹ́ẹ̀ mi ṣe wá wà mí ò gbénu ilé ìmọ̀ o ilé ìtìsú mi tipẹ́tipẹ́ ní òkan lè kó wá bá yín gbàtẹ́ ìmọ̀ ní ti yín lára bọ̀ nígbà tó Ọlọ́run ti wá dá yín lóhùn yìí ẹ jọ tí n bá wọlé sí mo lè kẹ́rù ni o gbogbo ń tọ́pọ̀ ẹ̀fẹ̀ wá lọ́jì wo jọ ní kó jáwọ́ ìdúró jẹ́ kí n máa bá yín lọ jẹ́ kí n wọnú ilé kí n kó akọni ṣùgbọ́n a máa follow you ẹ wọlé màá má bọ̀ jáde ọmọ ọlọ́gbọ́dún tó kù. Hey boy. Yes, my son. How are you? Welcome, darling. Kini. Ilé ìtẹ̀fẹ̀ ní pàdé ni. Báwo ni trip ẹ̀? Má ṣe ń bá yín sọ̀rọ̀. Ẹ má bínú. Ṣàlàfíà lẹ̀. Ọdún lọ́dọ̀ lọ́hùn ẹ̀ káàbọ̀. Bísí kọ. Ó wà nílé. Bísí! Bísí! Má bọ̀ ń bí. Bísí kan. Báwo ni? Ṣàlàfíà ní ilé. Lọ sọ fún driver pé ẹrù ta kó díẹ̀. Pé kókó fún wa. Then àwọn fruits tó wà bẹ̀ kó ṣọ́nù kó dẹ̀ refrigerate. Níṣu abá ẹ lọ́nà. Àjọ lọ ni. Alájọ máa lọ ní. àjẹsílẹ̀ gbèsè kì í jẹ́ kẹ́gbẹ́ fa ó tó ná ohun tá ń fojú lónìí kò túmọ̀ sí pé bẹ́ẹ̀ ni yóò máa rí lọ ohun gbogbo lọ́wọ́ orí ohun gbogbo lọ́wọ́ aṣọ. ṣorí àtàbà fi dídà ilé mi ẹ̀rọ ní kádà ṣó nígbà tó ti ṣe plan ẹ̀mí àti láìpẹ́ ilẹ̀ yẹn bó ìṣe wà yẹn mo ṣe lè gbé 6 flats lé lórí mẹ́ta ń bí mẹ́ta lápá bíbá tí n bá dẹ̀ máa ṣe staircase mi kò yẹ pé bí àpọ̀ màmá pàdé kan ìsàlẹ̀ á wọlé straight first floor ìyẹn á lọ wọlé látẹ̀gbẹ́ third floor ìyẹn máa lọ wọlé níbi sórí máa ṣe tó jẹ́ pé máa wà so okay. Máa mi ẹ má jẹ́ ká bọ̀ wá wí ṣẹ́rí lílé ìtẹ́ tẹ́ ẹ bá ti mọ̀ á ṣẹ̀ṣẹ̀ wá jókòó àwa plan lórí ilé mi àmọ́ bá ṣe máa kọ́ yẹn ṣe ti gbọ́. It's not a waste of money. Mo fẹ́ ṣe ohun tó dáa ní kémi náà lè ní tí màá ṣe gbogbo ìgbà ni màá máa bá yín mà nítorí pẹ̀lú owó lọ́wọ́ màá wálé ni màá wọlé ni màá tèmi náà bá ti níbi 6 flats mo fi ń jẹun tèmi náà mo fẹ́ máa ṣe lálejò ni ògé àti mo fẹ́ wà lókè kí máa bẹ́ tọ́ kí máa sọ fún wọn pé mi fẹ́ bí kí máa bọ̀ kọ́ máa sáré kiri kó má lọ. Ìyá Adéọlá kò tẹ̀ ń sọ oyè mi bọ̀ṣẹ́ rí lélẹ̀ ìtẹ̀ nǹkan yìí in fact ó wà òkè náà kò síbẹ̀ ṣe máa kọ́lé yẹn tán táwọn èèyàn máa rí tí wọn ò ní ṣàdúrà fẹ́. ó ṣe wípé èyí tí máa kọ́lé ilẹ̀ ṣe pété orí tèmi lẹ́yìn náà dé o. grandma sisi mi ibo níṣẹ́ ojú yín dán o ẹ̀ka mi jìnnà ẹ̀ka sọ̀rọ̀ ẹ̀kọ́jọ́ mẹ́ta tẹ̀wá pa ojú yín ló ń dán ọ̀gá mi ń try gan o. àbí wọn láyé náà ni. ó pẹ́ tàrí ni ẹ̀yin náà bọ̀rọ̀ ọkọ yín ọ̀gá mi lọ Port Harcourt lẹ́nu lọ Àbújá lọ́la lọ bá mi stand in fún mítìnì ilé oríṣiríṣi
and Emo Pound not in travel in the meantime you've been out of the country more now. So go to at least no go yan. I shall like to mójútó. Ṣiṣẹ́ bẹ́ẹ̀ ṣe bá wa mójútó ṣe Ọlọ́run á mójútó. Àmín o, àmín o. Ọlọ́run á ṣiṣẹ́ fún yín náà láṣẹ. Ọmọ mi kọ́ ó wà nínú ìṣẹ̀lẹ̀ grandma ìpẹ̀lẹ́ ṣe wọn padà wọ́n ti lẹ́ra tí inú ní bá gbá mi kọ́ fún wọn lẹ́wọ̀n náà ti ẹ ti yára iṣẹ́ gbọ́. Ṣé ló ṣiṣẹ́ láti rí òun iṣẹ́ láti mọ̀ wípé ìyá ti jẹ́ rí. Àwọn tí ìyá bá jẹ́ ló máa ń mọ yìí iṣẹ́ tó bá kọ̀ lọ déédéé gbé fún idiot kan tàbí èèyàn kan kọ̀ọ̀kan rí kọ̀ọ̀kan níbẹ̀ nítorí pé ní certificate gbé fẹ́ni tí ìyá ti jẹ́. Àtàwọn àtọ̀tọ̀ ìwéjọ́ ta lọ sọ́fíìsì ẹnu iṣẹ́ náà olùkọ́ wa dúró fáìlì tó wà wá nínú nìkan tó ṣẹ̀ṣẹ̀ ṣiṣẹ́ lọ. Ìyá sórí ọ̀rọ̀ ní tóbi títí kéèyàn wá lọ máa pín àbádà ó wá jẹ́ pé yẹn lè máa sọ pé èèyàn fẹ́ fi wúwo ìrọ̀ ọ̀pọ̀ ní fìlà ẹnu yìí náà là máa fi sọ. Jọ sọ fún mi kí nìdí kí ló dé tọ́lọ́run Elédùmarè fi wá bless wa tó wá di tó jẹ́ pé òun fẹ́ bímọ lọ́mọ. Ẹ̀bùn máa ń bẹ̀rẹ̀ ìrìn àṣọ wọn náà gbìyànjú. Kí ni ìtumọ̀ Ọlọ́run ló ń ṣọmọ? Bọ́ọ̀lù ṣe máa sọ fún mi kọ́lọ́run ló ń ṣọmọ. Ṣé èmi ò mọ̀ kọ́lọ́run ló ń ṣọmọ ni? Bá tó àsìkò lọ́rùn ṣe. Ṣé ní kò tètè sọ fún mi sì ká má máa ṣe èwo lọ́lọ́run ló ń ṣọmọ? Kọ́kọ́ ẹ kò fà mọ́ra kẹ́ tètè bẹ̀rẹ̀ sí ní bímọ lẹ́mọ. Wo tí ọlọ́pàá ti dáhùn nírú ọlábàyè èèyàn kí èèyàn ń bímọ èèyàn máa ń wẹ́ ọmọ ni. Bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ wọ́n á máa wẹ́ tí kan bá ti ń pọ̀ṣù mẹ́fà àti méjọ pọ̀ tí oyún ti dúró sí ẹ lára kó tó pọ̀ṣù mẹ́sà ilé ìlélẹ̀ ti ga kó tó ní pọ̀fẹsẹ̀ ni o ti bí mi o. Bẹ́ẹ̀ ni bọ́lá wá ṣe ń ṣe nìyẹn wọ́n ti wà ńlẹ̀. Mo fẹ́ máa wẹ ọmọ láìkí máa wẹ babies. Tó bá dẹ̀ jẹ́ pé dókítà ló sọ fún yín pé bóyá medically kìíní kan ẹ̀wà òkè or whatever wo èmi wọn lé eléwé ọmọ tó jẹ́ pé ó tó 30 tó jẹ́ pé tí n bá mú ẹ débẹ̀ tí wọ́n bá ki ìkùn ẹ mọ́lẹ̀ tí wọ́n bá fún ẹ tí o bá délé báyìí tọkọ ẹ bá dàbò ẹ wá lóyún jọ́kejì bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ tó bá dẹ̀ pọ̀pọ̀ ẹ náà ló níṣòro tó bá ti débẹ̀ àwọn tí mo lè mú ẹ lọ bá àwọn bàbá wọ́n lé 100 àwọn tó méjèèjì tẹ́yìn kó méjèèjì tẹ́ máa lọ bá tó máa tọ́jú yín tẹ́ máa bẹ̀rẹ̀ sí ní wé ọmọ wọ́n lé 100 ta ló ń jẹun tájá jù tẹ́ máa délé tẹ́ máa sọ sí wo ń tẹ́ máa bí ẹbí kọjá ọmọ. Ṣé ibi tí ọ̀rọ̀ dé wá rí pé kò gbọdọ̀ farapamọ́ fẹ́ni tó máa wọ̀ mami mi lè bímọ. Ṣé rí níbi tí kò yí kò sí ní ohun kankan bẹ́ẹ̀ mọ́. Ọ̀rọ̀ burúkú ò ní sọ jáde yẹn níbo ló yọ síta ló yọ lọ ìgbà tó ṣàbí first born ẹ mo wà bẹ́ẹ̀ náà bó ṣe gbé jáde náà gbé fún mi náà tọ́jú ẹ̀ ṣé bá jọjọ́ la tàjọ ṣe gbogbo ẹ̀ ní ilé ọmọdé wà bẹ́ẹ̀ kí ló ṣe ilé ọmọ tó fi kó nǹkan ẹ̀. Ṣé rí ilé ọmọ tó wà nínú mi nínú ilé mi àti ọkọ mi fi pinlẹ̀ o ọmọ yẹn lè jẹ́ kó yé mi pé mi ì lè bímọ mọ́. Sórí ọ̀rọ̀ tó sọ lẹ́ẹ̀kan yẹn mi ò pọ̀ dáadáa bóyá kò sọ sí mi létí kí n gbọ́. Mi ì lè bímọ mọ́ ilé ọmọ mi ni mi àtọkọ mi fi pinlẹ̀ o. Sọ ikùn ẹ̀ kò sọ mọ́nú ẹ̀. Kò sí bí ọmọ bẹ̀ mọ́ máa ń wọ́n ti gbélé wọn jáde. Ó ní má pariwo. Èyí tí gbọdọ̀ bá wa gbọ́ ẹ má pariwo máa mi. Jí ọmọ ìtiwá jíjẹ́ ó ti dalé ayé rú káyéèsí Elédùmarè. Ìyá ti pọ̀ jù mí. Ló dẹ̀ gbà kí gbogbo àwọn onídìí ẹ̀rì mọ̀ àwọn onídìí fàkíà àwọn ọlọ́yàn bí ọyàn gbà tí ẹ pé bí orí mẹ́wàá ni wọ́n tò sí bírà kọ̀ọ̀kan kí wọ́n máa bọ́kọ ẹ ṣiṣẹ́ àwọn èèyàn bàǹtìbàǹtì èyí tó gbẹgbẹ tán èyí tó lára fẹ́ẹ̀kú ẹsẹ̀ lòmí ibi tẹlifáńtíà ni wọ́n dẹ̀ wọ́kọ̀ ìwọlé wọn ṣe wọlé wọn jáde tó dẹ̀ mọ̀ pé wò lè bí wọn so kò ọkọ̀ ẹ̀ kò ọkọ̀ sí ẹ pé ó lè fọkàn nu wọn lóyún. Bàtà ayé ò fẹ́ bàjẹ́. Ayé ẹ ló bàjẹ́. Ayé ẹ bàjẹ́ báyìí tó rẹ̀ níbẹ̀ ìtúnṣe. Ṣé bí wọn lò lè bímọ mọ́? Ṣé bí wọn lò ti mú gbogbo ilé ọmọ ẹ báyìí ló ti dàrú? Ó túmọ̀ sí pé ẹyọkàn yẹn náà nù. Ṣé ìwọ ọmọ pàwọn òbí tí a máa sọ fún pé ọlọ́mọ kan òbí kankan? Ó dà tẹ́yọkàn yẹn bá fòṣọ́lẹ̀ tó bá lọ kọ́. Ẹlẹ́kọ̀ sọ tọ́tọ́ rẹ̀ jẹ́ ọmọ rẹ̀ ní jẹ́ka sọ̀rọ̀. Ẹ̀rọ ta ló sọ pé máa kú. Èmi náà ní fojú sunkún ọmọ mi ò dẹ̀ ní fojú sunkún ọmọ wọn. Pàyẹ́ ẹlẹ́kọ̀ sọ̀rọ̀ síbi tó bá wà. Irú òṣìwò nìyẹn mélòó ni mo bí tí mo ní kọ́kọ́ má bì tí mo ti wò páyé mi ti da ìwọ ló bá ara ẹ̀ ló dàbí ara ẹlẹ́dẹ̀ yìí tí mo ti rò pọ́ má bí 21 tọ́lọ̀
olóṣì ẹlẹ́yà kan tó lólóṣì tó lólórí olùmọ̀rọ̀pọ̀ ṣé olórí burúkú ọmọ kò tún pẹ̀lú kó tún sọ fún mi pé màá mi o ń bẹ́ẹ̀ lójú ọmọ mi o kí gbẹ́tẹ̀ nílẹ̀ olóṣì kí ló ń lọ́kọ̀ títí olówó rọ́pà tiẹ̀. àrìndì wọ́n dìmáàdì wo wà lè fún wọn lọ́pṣọ̀n wípé takọ mi ń kọ́ kó wá gbọ́ o ṣé ní bó ṣe wà yẹn o kò ní sinmi rán o bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ láti wákàtí ọ̀wọ̀ yìí lọ wo tó bá ń jẹun ajẹun máa jẹ́ ni o tó bá sùn ẹnu ọ̀nà yín bẹ́ẹ̀ ni mo sùn the only thing tí mi ní bá ṣe òun ní pé bóyá kí n wọnú bathroom nígbà tó bá wà níbẹ̀ tó ń wẹ̀ tó bá dẹ̀ di wípé bóyá mo lọ ń gbọ́ hùhùhùhù wà láàyè ọlọ́mọ pé máa wọbẹ̀ báyìí máa já wọbẹ̀ máa ṣí gbogbo blind yẹn láti wò pé ta ló tọ́jú sínú omi ń bí bẹ́ẹ̀ ni tí n bá rí kòkòrò ẹ̀ kò ṣe kankan èmi náà bímọ rí kò ní nísìnyí o kò dẹ̀ wá fetí ẹlẹ́sìn kó pẹ́ tí mo fẹ́ sọ sórí gbogbo ọlá àtọ̀là tó wà lẹ́yìn títí ẹni o ilé ọmọ ẹ ló lò gbogbo tọkọ ẹ bá dà gbogbo tó bá dà ní ayé ẹ ìwọ ló ní but èmi iṣẹ́ tèmi fẹ́ ṣe ni pé kò ní láǹfààní àti fi kíní ìdí ẹ̀yẹ kọ́ obìnrin mi débi tó máa lóun fẹ́ bímọ kò ní lè sọ pé fẹ́ débi táwọn ọmọ tó pa àwọn ti gbọ́ èmi mo sọ bẹ́ẹ̀ fún ìwọ olùṣí ọmọ àlè ọlọ́ṣẹ́ kí ni ọlọ́ṣẹ́ kí ni mo kọ̀ wá bẹ́ẹ̀ ni tí èmi ní pé bí ọlá fún òkú ọ̀fẹ́ rẹ̀ in fact àjọfẹ́ rẹ̀. a mọ̀ pé wọ́n ló close mọ́ Ọláyẹmí púpọ̀ so because you are the secretary ìwọ ni PA ìwọ níwájú ìwọ lẹ́yìn ìwọ lọ́tún ìwọ lósì gbogbo nǹkan tó bá ń ṣe ní ọ́fíìsì ẹ̀ àbò fẹ́ jáde ní gbogbo ìròyìn ayé ẹ̀gàn mo fẹ́ lè sọ pé ìwọ as a secretary ó mọ ju ìyàwó ẹ̀ lọ so nítorí ìdí èyí a ní assignment kan fún ẹ tó máa dùn mẹ́ nínú tó máa tún ayé ẹ̀ ṣe but jẹ́ kí ọ̀rọ̀ yẹn dàbí kó máa dùn lẹ́nu ìyàwó fúnra ẹ̀. oh my dear nǹkan tí mọ́mí try láti sọ fún ẹ ní wípé sórí Ọláyẹmí ọkọ mi mo kàn fẹ́ kó jẹ́ kí èmi àti ká jọ tọ́jú ẹ̀ ṣé mo pé secretary ni ṣé iṣẹ́ tí mo fẹ́ gbé fún ẹ tó bá mi ṣe màá máa tọ́jú ẹ o màá máa sanwó fún ẹ màá tọ́jú ẹ even àwọn èèyàn ní mo differences láàrin mi àti ẹ̀gbọ́n àtàbúrò ni mo máa pè wá máa ra fóònù ńlá fún ẹ iPhone màá wá gba special line sínú ẹ ó mọ nǹkan tó kàn máa fi ṣe ẹni obìnrin tó bá ti wọ ọ́fíìsì ọkọ mi èyí tó bá lè yà ní fọ́tò yá èyí tó bá lè record video recorder record ẹ kó wá mú fóònù kó kàn pé pé màdámù ti wà ń bí o my dear ṣáfi ìtókòlẹ̀ fún mi. sorry mọ́mí madam tí bá ṣe gbogbo nǹkan yẹn kí ló máa ṣẹlẹ̀ next ma. ikú oró tí ń bá kú ìyà ẹ̀ṣẹ̀ tí ń bá jẹ gbogbo rẹ̀ ló ti kó lọ Jésù Olúwa ó máa ṣe o torí mi ló ṣe jìyà. àtẹ̀mí náà mà ìwọ ikú kẹ àmọ́ àwọn tó torí wọn pè níyẹn wọn máa kú. bẹ́ẹ̀ ni mo ń bọ̀ wá jà à ń bọ̀ wá da gbogbo ẹ̀rú a máa fọ́ lójú bí iyán gan ọmọ tí wọ́n bá sí ojú igbádélẹ̀ tí wọ́n mú ẹsẹ̀ tí wọ́n fi ṣe pọ́à ọmọ bó ṣe máa ń túká tó bẹ́ẹ̀ ni mo ṣe máa fọ́ kọ̀ǹpútà ẹ̀ màá wá mú screen ẹ̀ màá wá fi ọ̀fun wèrè tó torí ẹ̀ pè mí yẹn màá kọ́kọ́ mú ọ̀fun ẹ̀ nílé ayé wọn tí wọ́n bá ń pè tán tó bá ní pé èèyàn ṣìrìn wọ́n á máa mọ̀ wípé tí wọ́n ju ẹni tó ṣìrìn lọ ìdí tá a fẹ́ fi ṣe pọ̀ o ṣorí it is also to protect you àbọ̀rọ̀ mi ò yẹ wọ́n á protect ìwọ náà ọlọ́run má jẹ́ kárí kò ṣe dáadáa tó bá di wípé wọ́n wọlé wọn lẹ́ni ẹlẹ́ni dànù ìwọ mọ àwọn obìnrin ayé ìsìn ṣóṣòṣò ẹlẹ́sẹ̀ gàtégàté wọn ibi tó bá ti da ni wọ́n máa fẹ́ jókòó sí àwọn náà ni wọ́n fẹ́ lo iPhone àwọn ni wọ́n fẹ́ lo LR àwọn ni wọ́n fẹ́ lo kinní kan wọ́n kàn fẹ́ àti ríbi tó tutù sí àwọn fẹ́ wá jókòó wọn ò fẹ́ mọ̀ wípé obìnrin kan ló ṣiṣẹ́ ṣé ẹni tó ṣiṣẹ́ lẹ̀ àwọn alájúlẹ̀ àníkítà lùbọ́kọ̀wò ìyẹn ò possible so nítorí ìdí èyí la fi fi wípé àwa máa fi ẹ́ síbẹ̀ bí aṣọ́gbà tiwa ìwọ máa bá wa wo ẹnikẹ́ni tó bá ti ń wọlé tó ti ń jáde ìwọ ṣáà máa snap ẹ èyí tó bá kàn tiẹ̀ kan lọ fún ìpò dàbí pé nǹkan kan ń ṣẹlẹ̀ pẹ̀lú ẹ pẹ̀lú ọ̀gá you just snap and send ló bá wà títọ́ o máa fún ẹ nọ́mbà mi ìbáàjẹ́ mi ìbáàjẹ́ òun just send kò nu ẹjú pé kò send lọ. bọ mọ́mí madam tí n bá sọ nǹkan yẹn tán tí ó bá di ní alẹ́ tí ẹ ṣàmọ̀rọ̀ àwọn obìnrin ọkọ àtìyàwó tí chairman bá pressurize madam
Madam bá lọ dárúkọ mi kọ. Mi ò ṣọmọdé náà. Mi ò ṣọmọdé máa wọ ìfọkàn ìbàlẹ̀. Dárúkọ títí ẹ̀. Ṣé wàá jẹ́ kókó ni? Ohun tó fi jù ẹ lọ bó ṣe wà yá yìí máa lọ bí ọdún 7 mẹ́jọ. Ìyẹn tí ò bá pé 10. Ọgbọ́gbọ́n lẹ́wọ̀n fi ń ṣe kankan kí ló fẹ́ sọ pé òun rí lọ́bẹ̀ tóun wá fi wá ru ọwọ́. Láíláí kò lè possible. Tó bá dẹ̀ dọ́rú ẹ̀wò èmi àbáwọn méjèèjì bí fúnra mi. You have nothing to fear. You just do it. Just snap and send. Ló bá tán. Mọ́mí, madam, ṣé pé yín rí mi? Mo wà lórí àsọ̀gá mi gan. So I'm very sorry, I can't do it. Oh, my workout me. How you my last one lára? Àkọlé kí. Lórí àkókò yẹn ọgbọ̀n kan fún mi. Tó ń jẹ́ ojú ọ̀gá wa tó wà. Ara ẹni là á ṣe é fún. Sẹ́ni tó mọ̀lẹ̀ tó mọ̀lá. Ara wọn kò ní eré wà. Jẹ̀gbẹ́ lọ, ó ti jájó ẹ lójú. Èmi ò ní pọ̀ fún, èmi ò ní rò fún, èmi ò ní gúnlẹ̀ sébùté òfò láyé tí mo wá. Èmi ò ní gúnlẹ̀ sébùté òfò, mo ṣàmì o. Èmi ò ní fojú owó ṣiṣẹ́, kí n fẹ̀yìn owó dànù. Ẹni tó ṣoore fún ni tó lóṣòtì ní bí ẹni ò ṣe rárá. Bẹ́ẹ̀nìyàn bá jọ lọ́rùn ni wọ́n lè pé kọ́jọ́ máa rọ̀. Ṣùgbọ́n Ọlọ́run kò dàbí ènìyàn, ènìyàn arónípín. Arónípín ènìyàn ṣe rí wípé tí yín lójú o. Èmi ò ní pọ̀ fún, èmi ò ní rò fún, èmi ò ní gúnlẹ̀ sébùté òfò láyé tí mo wá. Èmi ò ní gúnlẹ̀ sébùté òfò. Ló ṣó lórí burúkú ìwọ sẹ́kẹ̀tì. Kí ni ọdásítì tó ní láti máa pe ọkọ mi ní àárọ̀ kùtùkùtù tó jẹ́ ó dìde lórí bẹ́ẹ̀? Oye orí mi ló yẹ kó ti pè é. Kò yẹ kó jẹ́ kílẹ̀ mú rárá. Olórí burúkú gbọkọgbọkọ. Ṣé bọ́fíìsì ló gbaṣẹ́ sí? Àbí kí ló ń pọkọ lọ́kọ fún láàárọ̀ kùtùkùtù? Wo ló ṣe aṣẹ́wó gbọkọgbọkọ yìí? Bẹ́ẹ̀ ṣe máa ń ṣe ni ẹ máa fi fóònù lọ́kọ kiri. Honey, that's my phone. Ta ló ń bá sọ̀rọ̀? Sọ́ọ́ni fún kúkúrò lórí fóònù. That's my phone. Gbàyẹn wá kan. Ta ló ń bá sọ̀rọ̀? Sẹ́kẹ́tìrì ẹ ló pè é. Why tó ṣe máa pay call mi tó máa parí mọ́ sẹ́kẹ́tìrì mi láàárọ̀ kùtùkùtù? Why? Kí ni gẹ́ yẹn pè é fún láàárọ̀ yìí? Kò bá má jẹ́ kó dìde lórí bẹ́ẹ̀dì Ọláyẹmí. Ní 7 a.m. Ta máa lọ sọ́fíìsì. 7 a.m. ní kíni? Kò ṣe 8 o'clock lọ official time yín ni. So kí ni báyìí tó ní láti pè é ní 7 a.m. Shut up! Don't tell me shut up. Shut up! Kí ló tó bá sọ̀rọ̀ bí rédíò àsọ̀rọ̀ máa ń gbèsè náà? Kí ni problem ẹ̀ náà? Èyí ó pè mí lórí ọ̀rọ̀ ọ̀pìṣẹ́ ó dẹ̀ bí kọ́ mi. Why on that? Ló ṣe máa gbé kọ́ mi. Kí ló ti mi ò lè gbé kọ́lẹ̀? Ṣé mo ti gbé fóònù ẹ̀rí ni? Ó lè gbé Ọláyẹmí. Why ti máa ṣe gbé fóònù ẹ̀rí? No, I will never pick You can do that. This is about my office. Mo ní right. Mo ní right. Mo ní right. Ọláyẹmí will never do that. Aṣẹ́wó ni Ọláyẹmí. Bàbá What am I doing? Aṣẹ́wó. Mr. Samson, mo ní anything lè wá fẹ́ sọ fún ọ̀gá ẹ kò sọ fún mi èmi máa bá yín dìbò bá mẹ́sẹ̀jì mi. Nígbà tí sọ fún mi lórí ilẹ̀ ṣe ti rí ọ̀rọ̀ ọkùnrin ó ní ìbáṣe máa ń sọ especially business ẹ lè fún mi discount lẹ́yìn wọn. Bẹ̀rẹ̀ yàrá sí pé ní secretary wọn. Yeah, but ojú ẹ jẹ́ kí n fojú rí jù pẹ̀lú. It's better kẹ́ ẹ sọ fún mi sí i o. Ẹ jẹ́ kí n rí ọ̀gá. Ẹ máa wọ̀rọ̀ yìí bí àlejò fáwọn náà bá ti jáde. It's better kẹ́ ẹ rí mi o. Ẹ jẹ́ kí n rí wọn. Once ẹ̀yẹ kan ṣètò visitors náà dáhùn. What's happening here? What is that? Madam, make us ma. Tí ò ń jí pé ọkọ mi ní àárọ̀ kùtùkùtù tí ò jẹ́ kọ́kọ́ mi sùn sórí mi mọ́jú. Madam, me, she's secretary. I'm the HR of this company. Hey, mommy needs Junior. I'm checking me. Nǹkan tá a máa tẹ̀ fún wíkẹ̀ndì ní o. Ọjà ọbẹ̀ lásán ni mò ń lọ rà. Àbọ̀rọ̀ mi ò yẹ. Ṣé wá rí LR yẹn la máa gbé lọ síbi ọjà yẹn? Ó ti pẹ́ tí mo ti nájà ibẹ̀ yẹn. Òun ni mo máa gbé lọ síbẹ̀.
eré àbẹ̀yẹn ni àti kó ńgbà tí kọ́nà kó ṣàánú wa nígbà tí yà ń pọ̀ jù eré àbẹ̀yẹn la wà ń gbà yẹn mo wá fẹ́ gbé ẹ̀làbù yẹn mo fẹ́ gbé lọ sí ọ̀nà bẹ́ẹ̀. owó ọba aláriwo wèrè tó máa ń pariwo pẹ̀lú rẹ́kọ̀dù ẹ̀ bẹ́ẹ̀ mo máa yà níbẹ̀ máa wá ra sùn ní àdì torí wọ́n ṣèbó ti parí ohun gẹ́gẹ́ dùgbé wọ́n ṣèbó ti tán ọ̀nà tó lúwa gbégbá ó wá jẹ́ ọ̀nà ìyanu ẹ wò ó ẹ tún wo ẹ wò ó ẹ tún wo ọláòtán ọlákùsẹ́yìn jaburata ọláòtán ọlákùsẹ́yìn jaburata ọláòtán ọlákùsẹ́yìn jaburata ọláòtán ọlákùsẹ́yìn jaburata ọláòtán ọlákùsẹ́yìn jaburata. máa jó máa wá sí open roof yẹn máa wá sí máa wá bọ́ síta bẹ́ẹ̀ máa múrí síta máa wá kọ sùn ní àjẹ yẹn lọ wọ́n máa mọ̀ pé yes èèyàn ti dèrò jọ nítorí ọlọ́run mi fẹ́ kó pẹ́ rárá torí kí gbogbo wọn tó kú òlékọ́ lè tètè jírí mi láàárọ̀ yìí lọ gbé mọ́tò kó já lọ. bọ̀mọ́ mi yes. ẹ làwọn èèyàn fi gbọ́gà jáde láàárọ̀ yìí. ẹ lọ fọ́ kó já lọ. ẹ understand ma mi ò gbé padà wálé mo yẹ drop on hotel wọ́n dẹ̀ ní kí n máa lọ ní tí n kọ́ máa gbé fún ara wọn. ó ní kí wọ́n máa bọ̀ nílé. àwọn ní kí n máa bọ̀ nílé pé àwọn fi gbé àlejò àwọn jáde dẹ̀ náà máa dúpẹ́ padà sí hotel pẹ̀lú nǹkan mọ́. àlejò owó ló gbé jáde. àti kan báyìí mọ́. ta ló pè. àti kan báyìí wọ́n dúdú. Díọ́lá sórí ọmọ burúkú ọmọ játijàti wọ́n ti gbẹ̀yìn gbẹ́bọ̀ ẹ̀jẹ̀ Díọ́lá wá kí n bá sọ pé o ti máa ń sùn á máa dàbí pé ìsọkúsọ nìyẹn ìsọ sọ nǹkan tó ṣẹlẹ̀ fún Díọ́lá. ń gbọ́n kí ló ṣẹlẹ̀. ẹ sọ̀rọ̀. bọ̀ mọ́mì ọ̀gá òun sí madam. onípò irú rọ́bìṣà nọ́ọ̀sẹ̀ tó yẹ ṣé o mọ̀ pé àrífín ni kẹ́mi sọ pé kí wọ́n sọ̀rọ̀ kí wọ́n máa sọ fẹ́ mi wípé wọ́n ọ̀rọ̀ ẹ sí ṣé o mọ̀ pé mi ni mo bi ni àbí o mọ̀ wípé ohun tó ṣẹlẹ̀ yẹn ó lè gbàgbẹ́ di nǹkan ńlá ó yá bẹ̀rẹ̀ sí ní ṣàlàyé tó fọ etí ẹ̀ lẹ́lẹ́kejì. ìwọ náà sọ̀rọ̀ kí ló ṣẹlẹ̀ dábì lóhùn kò sọ̀rọ̀ ó yẹ jí ni. ẹ tẹ̀kẹ̀ yìí sínú àwọn ọgọ́rùn-ún mi sí wọn mo gbọ́dọ̀ lọ sí hòtẹ́ẹ̀lì láàárọ̀ ẹ̀ ó dẹ̀ náà máa dálejò padà fún ara wọn ní understand. dúdúdúdúdú ó gbé ọkọ mi lọ sí hòtẹ́ẹ̀lì ó wá ní kí wọ́n máa lọ pé òun máa gbé àlejò òun fún ara wọn. àǹtí kan báyìí ni mo gbé jáde ní ọ̀gá náà fẹ́ gbé jáde ní ọkọ̀ dúdú nǹkan tí mo rí mọ nìyẹn náà. ó gbé ọkọ mi lọ sí hòtẹ́ẹ̀lì ó wá ní kí wọ́n máa wọrí kó máa bọ̀ lé òun máa gbé àlejò òun jáde fún ara wọn ó lè délé òun rẹ̀ sọ fún mi pẹ̀lú bí mo ṣe máa dà sí ifo kí ló ń tẹ́ ṣe báyìí náà. ló bá nú ẹwà àmàgbára tó ń bò jáwé tó bá nú ẹwà àmàgbára tó ń èèyàn burúkú yẹn ṣé bí ṣe bá wà lọ́wọ́ ẹ̀kú mọ́ mi ìgbà náà sí. ìgbà tó ń mú ẹ wá síbi báyìí tó wá ń bẹ̀bẹ̀ tó ń bẹ̀ wá ibẹ̀ káwá bẹ̀ kó máa ṣe dráìvà ṣé bá ọmọ bó ṣe débi báyìí àti wá bọ́ ẹ tó ti wá níláárí òun á rí nǹkan tó lè pa ọmọ tèmi lára ó wá délé kó sọ fún mi ó wá ní àmọ́ mi báyìí ló ṣe jẹ́ o ó ní mọ́ mi báyìí kàṣà o káàtì ẹ̀mọ́ kan tó máa ṣe sí láti ìgbà yẹn ló ti yẹ káàtì lọ kò ṣe é sì. olóṣì ọmọ àlè ni ọmọ lẹ́ ń lẹ̀. báwo ni àbọ̀ wá bá wọn múra náà tó ẹnu ní oníwájú ẹlẹ́yìn àti ọmọlẹ́bí àti ẹgbẹ́jọba lélẹ̀ yá lọ. ọkùnrin mi náà sí ọmọ àṣepọ̀ fún yín ni. mo ṣe nígbàgbọ́ pé decision ẹ̀ tó make it go proper to. why ti máa ṣe nílé nàìjíríà ń bí tí wọ́n máa dé láti lóyìnbó tí wàá dé insist professor hotel kò make sense a lè ṣe bẹ́ẹ̀ ara lé ló máa bá ní mọ́ lámòdì wèrè lára tá máa pè. ẹ má bínú bọ̀dá mi ìgbà tí mo wà lókè òkun tí mò ń kàwé gbogbo bẹ́ẹ̀ ṣe máa ń complain nípa ìyàwó yín pé pọ̀ ń bọ́kùnrin jẹ obìnrin ló máa ń bájà sómi ìdẹ̀fẹ́ wàhálà torí ẹ̀ mo ṣe decide láti dé sí hotel. Fọláṣadé Adéọlá ń ṣe nǹkan tó wù lóòótọ́ ṣùgbọ́n tó máa ń bóbìnrin jà ṣé bí obìnrin bíi tiẹ̀ nu kì í ṣe bí obìnrin tiẹ̀ náà àbúrò mi nìwọ àbúrò mi ní ilé mi dẹ̀ ni wàá dé sí. bọ̀dá mi má bínú bóyá títí weekend màá wá sọ́dọ̀ yín. no ìyẹn ò lè work bẹ́ẹ̀ kò proper bẹ́ẹ̀ yẹn náà nǹkan tá a máa ṣe owó ẹ̀ tó san bí kíkẹ́ ni mo sọ tó bá ti di lọ́la máa gbé ẹ kúrò níbí sùn lẹ́nu tó bá ti sùn lẹ́nu tó bá dọ́là máa gbé ẹ kúrò meanwhile ilé alámàlà kan ti wà tó mọ láti bá ti kú
mo mọ̀ pé láìka wọn la ọ̀rọ̀ tí mo bẹ̀ máa mú ẹ lọ́bẹ̀ á jẹun máa gbé ẹ ṣeré jáde lọ tó bá di lọ́la máa padà bí wàá gbé ẹ tàbí kí wọ́n dára kó wàá gbé ẹ. Let's go. ẹ ṣe wọ́n dáná ẹ ṣe. Lashade, I am very sorry. Please. Sorry. Ájò ọmọ lè ní ṣe pé kọ́lá máa jẹ́ títí ẹgbẹ́ kíyà máa jẹ́ tó dáa fọ́jà pé gbà tó ẹ̀dọ́ tó dáa tó jẹ́ kúrò àwọn oníṣòwò tó mẹ́sẹ̀ ni wọ́n máa bẹ́ẹ̀ du ọkọ. Ó ti tìjà gbé nìyẹn. Ó ti tìjà gbé nìyẹn ó ti ṣe bí kan tọ́lọ̀ sọ pé wọ́n wá ló ti máa jíjẹ ìlú. Kò sí ní abẹ́ ṣe sí. Iṣẹ́ máa máa lọ máa kúlẹ̀ máa jẹ ní pẹ́tọ́ ní kó jáfù. Ṣé ìgbà táwọn náà wọ́n gbọ́dọ̀ bá sọ mọ́ra wọn? Ṣé ẹ̀yọ́ ọmọ ọmọlẹ̀ wọ́n sọ ọmọ màìdánì? Wọ́n tún sọ wọ́n kú díẹ̀ kó pẹ̀lú mọ́lẹ́ni. Ó ṣàkóso. Ìṣojú mi náà ṣe kí ojú ọ̀dà lójú ó ti ṣe é nìkan ọjọ́ ọmọ nìyí ṣe ọlọ́run jẹ́ nínú mi kò ní kọ́ bóyá ara ń bẹ́ dédé bí àjẹ́ àmọ́ dàpọ̀ jẹ́ yẹn ní tó tọ́ sí náà nípò náà yìí ṣe bẹ́ẹ̀ pọ́pì. Adiola, good morning, my love. Good morning, dear. Wow. I'm fine. I'm in my team. I do not follow. Ṣùgbọ́n mi ò sọ dáadáa. Actually, the night I was just thinking about you and I can really face it. Mo kọ́ rò pé bóyá inú àlá mi mo ti rí ẹni àbí bóyá ẹgbẹ́ mi tó àwọn òkú tí mo. Ẹgbẹ́ ni mo sọ̀nà adébẹ́ lè máa rí mi. Ṣé ló ń ṣe wípé nìkan máa gbé ẹ kó lójú mi? Ilé tí mo gan. Yes, honey. I want to talk to you about something. If there is anything you want, anything at all, just ask my chef man. What only if I call woman. All I want is for you to just talk about this, please. Baby, mi ò ní àkọ́kọ́ tí mo lè ṣe tó. The only thing tí mo kàn mọ́ ní interest in my project. Mo kàn ń fi ìpolówó àmọ̀ ìṣèjà kìlíjà kan sọ pé nǹkan tí mo bá nílò èèyàn náà. This is not the way to go about it. Ìwọ náà máa wo orúkọ tó lọ ṣe sí secretary mi. Tàbí iye tí wàá tí wọ́n mi ṣe sí Ṣadé. Bàbá ń parí ẹ̀kọ́ wá ní èyí tó ṣe fún manager mi. Tí kì bá ṣe pé mo fi làákà ìṣe, ṣé mo pé manager mi á ti lọ ṣá? Kí ni mo bá yẹn náà? Ó mọ̀ pé tí èèyàn bá ń ṣiṣẹ́ pọ̀ bẹ́ẹ̀ èèyàn máa ní contractual agreement. Mi kàn lè kọ sákẹ̀ bẹ́ẹ̀ kò proper náà. Kò lè work bẹ́ẹ̀. So o lè háyà kó fáyà kò sí wàhálà sórí ọmọ aláyà kìyẹn aláti ṣe mi ló máa mà ti ṣá rẹ̀ mo wá rí i pé ìyálédì yẹn ṣì kù ẹ̀kan sí lọ́wọ́ mi má wọrí ọ̀rọ̀ ẹ ti yé mi. Ó lè máa jà kiri. Ṣé tí wàá bínú mi? Adé dànù, Adé pè mí. Mi ò bọ́ ṣe kó lára mi. Ilé iṣẹ́ ẹ̀sìn. Fi mí sí
sílẹ̀. ṣé ibẹ̀ ṣe ń wò mí èmi ni breadwinner family wa tí mi bá ṣiṣẹ́ nǹkan lè ṣẹlẹ̀ ṣé last time tẹ wá sọ́fíìsì pẹ̀lú àwọn ọ̀rẹ́ yín tẹ wá nà mí lọ́fíìsì yẹn àtìgbà ilẹ̀ rí tí ń bà mí àti padà sọ́fíìsì mo dẹ̀ lọ bá chairman wọn náà ti bá wá bẹ̀ yín pé ẹ̀yin lè lè fún àmì láṣẹ láti padà síbi iṣẹ́. dúró náà kí lẹ̀bẹ̀ òṣì tó ń bẹ̀ mí gan-an sọ ẹ̀bẹ̀ orí burúkú ẹ̀bẹ̀ ìsọnù tó ń bẹ̀ mí torí àwí tó ń sìn olóòbẹ̀ mi ó dúró lé mi lórí. ẹ má bínú mà ẹ má bínú jù. ó rí mi bí ìyàwó ọ̀gá ẹ̀ nìyẹn o ti rí mi bí pé mi àti ẹ̀ kankan náà lájọ jẹ́ àbí. tí ẹ̀dùn náà jẹ́ béèrè béèrè kan lọ́wọ́ ẹ̀ elógun ló ń gbà mí sálárì. just 90,000 ni ma. ẹlẹ́dọ̀kọ̀. just 90,000. mami kí ni position tẹ. secretary mo. ìrẹ́ ló ń pa ó lè jẹ́ kó ń parọ́ ni nítòótọ́ ìtọ́lọ́wọ́ kí ni sálárì tó ń gbà. just only 90,000 naira. ṣé gbogbo òdílé yín ṣiṣẹ́ 90,000 naira ni iṣẹ́ kí ló ṣe gangan lọ́fíìsì yẹn. secretary ni kí n type letter káwọn èèyàn bá dé ẹ̀wọ̀ ọ̀gá wa kí n deliver message ni. ló bá tán ní 90,000 naira. olórí burúkú mà làwọn ọmọ táà ní àwọn ọmọ ayé sí i o ṣorí pọ́mọ yìí bá ẹ fẹ́ ọkọ ẹ ni ọkọ ẹ bá ẹ sùn ni tí wọn bá máa bọ̀wọ̀ sùn wọ́n á dédé kó 90,000 sálárì ó wá pọ̀ jù àrírò ẹ̀rí láyé wọ́n á fún ẹ ní 30 ipò wá rí iṣẹ́ lóyìnbó kan ní wípé yes bíbá ìdá ọkàn mi balẹ̀ wọ́n á fún ẹ ní 14 torí pé o just graduate now wọ́n wá ń san 90,000 naira fún ẹ tèmi dẹ̀ mọ̀ wípé o kà kọjá polytechnic mo ṣọ́ pé o ṣe HND OND péré náà ló ti jábọ́lẹ̀ òyìnbó ẹnu ò dùn rárá I can speak better than you do ni wọ́n wá sọ sí wípé ìwọ ń gba 90,000 naira my dear salary ọmọ yìí 20 ni o 20,000 naira péré ni salary ṣorí 70 tó kù wọ́n fi ń dìgò sí. ó yé mi. Ṣàlàyé fún yín ẹ ó kè tí bá délé ìgbà wo lọ́tọ̀. Hello. Wọ́n mi Julia ẹ wà lọ́kẹ̀. Wọ́n bí mi pé ṣé mo wà òkè ó dá mi lójú pé by the time tá a bá máa fi pàfọ́n gbogbo miracle tá a bá pàfọ́n bí ìwọ ló ní wà òkè dúró náà kí ló dé ṣé máa sun ẹran mọ́ràn kí kọ̀ọ̀kan kan pa ni mo ní kó fọkọ mi lọ́rùn sílẹ̀ fi ṣẹlẹ̀ lọ́fíìsì ọkọ mi ṣe dandan ni àwọn ibi tó wàá mú kíní burúkú tó kó sáyà yìí àzìn aya ẹ kì í wàá mú wàá fi dí ọkọ mi lọ́fun ìyẹn adélé lálẹ́ kò ní lè mí dáadáa mọ́ kí ló dé ọmọbìnrin kí ló dé jòṣówárì ẹ̀yin ọ̀rẹ́ mi ẹ gbà mí o ṣe rí wèrè tẹ̀ ń wò yìí aago mẹ́fà ni wọ́n máa ń close lọ́fíìsì ọkọ mi ó di aago 7 àbọ̀ kó tó délé ẹ sọ pé kí ló ń fà wèrè yín náà ló ń fà. èyí ló ṣàmọ́ pé ọ́fíìsì jìnnà sílé ètí kẹ́yìn sọ̀rọ̀. ẹ̀yin náà gbogbo ó jí sọ̀rọ̀ àbí ó yá. Ìṣẹ̀lẹ̀ tó mú kì í ṣó ti mú dára. Boss, mo ṣe ronú sí dáadáa. I can continue working with you, sir. Boss, tí wọ́n ṣe pé mo lé foundations lójú, tẹ́ bá rí àwọn ìṣe gbá mi lójú, tójú mi pọ́n, wọ́n nà mí bí ìgbà tí ó jẹ́ pé mo jalè ni. Tí bá lè ní kí n retaliate, sir, nǹkan máa bàjẹ́, àmọ́ ò fẹ́ ṣẹ̀yìn, boss. Please, let me go. Decision no ni àbí. Bẹ́ẹ̀, boss. Alright. Alright, boss. Thank you. You're welcome. Welcome. Àjọ mi wá tí secretary ní pé kẹ́yìn drop àwọn letters ní sínú ọ́fíìsì ní kí n tó dé.
mo ṣe pé òun mi kì í fi ṣẹlẹ̀ but ẹ̀mí mi ò bí mu ẹ mọ̀ pé ẹ̀mí iṣẹ́ tẹ̀ ń wọ yẹn ó gùn jẹ́ ní èèyàn lọ mi ìdẹ̀ lè wá fẹ̀mí mi ṣòfò nítorí 90k salary ẹ wo tí bá rìn lọ báyìí ó dàgbé mi tẹ̀lé mi tí bá wà lọ́fíìsì mi ẹ̀rù á máa bà mí it's like someone is stalking me. No one is stalking you. It is your own imagination. Nobody is stalking you. Okay, you understand. You're someone I appreciate so much, and I really enjoyed my time working with you, but I can't. All right. Very well. I'll arrange for one. All right, sir. Thank you, sir. Manager, thank God you are here. I've already got to move in. Ṣé ni HR àti secretary meeting the letter dè ní ọ́fíìsì resignation letters for that matter wípé àwọn fi ṣẹlẹ̀ ṣé o rí pé ẹ̀ náà wà absurd. Well, absurd, sir. In fact, I'm doing the same thing. And this is my resignation letter. I don't understand. I don't understand. I can't work with you anymore. I'm sorry. No, this can't happen. Why? Look at me. Wojú mi mo bẹ́ sọ̀rọ̀. You're my friend and tí ẹ̀rọ ti way back. So tí gbogbo èèyàn bá ti ń fi mí lẹ̀ ìwọ náà máa desert mi ń sìn àbí? I have tried. God knows I have tried. Your best is not enough. You trying your best is not good enough. Almost shall I ever make amends? My life is at risk. You're my friend. I know that. Oh, I want you way back. I am not disputing that. There is not any way back. Only checking through this far. But now, I'm sorry, I can't help it. In fact, it is a risk. What in the wala láàrin ni àtọkọ mi? Ọkọ ẹ tí mo ṣe. Ben, my life is at stake here. There's really nothing I can do. Ṣebí onísùúrù wàrà kìnìún, oníwà ń wàrà ènìyàn kò lè jogún ayé. Bá a súré tètè ó dájú a ò lè sáré kọjá ilé. Àtònímọ̀ ni kò lè tàǹtàná màmá. Ìgbà díẹ̀ náà ló kù lásìkò díẹ̀ náà. Èmi ò lè bá sọ̀rọ̀ o, torí bí mo ṣe wà yìí, ẹ mọ̀ pé mi náà gbàgbọ́. Àgùntàn tèmi ò lè jẹ́ lábẹ́ Gẹ̀ẹ́sì ẹ̀. Ó fà lé yín lọ́wọ́ tó bá ti bọ́ta yín kẹfà. Àgùntàn náà jẹ́ lábẹ́ Gẹ̀ẹ́sì, àgùntàn jálẹ̀ lábẹ́ Gẹ̀ẹ́sì. Irú èèyàn báyìí kọ́ lè èèyàn fagídí mú. Sùúrù la máa ṣe. Ọgbọ̀gbọ́n la fi mú wálẹ̀. Tá bá fẹ́ ó ṣe yóò fi ṣe. Tá bá lù lágídí kò ní í gbà. Rántí bí ó ṣe jẹ́ ní àárín ẹbí o. Wọ ọmọ tiẹ̀, ọmọ bíbí inú ẹ méjì ni wọ́n rán lọ léèwé o. Kò sì mọ tó ti gbèsè ìgbésí ayé tèmi náà. Mọ́tò tá a gbé débi tí mò ń gùn. Òun ló rà sí mi nídìí o. Bàbá mi. Àwọn ni wọ́n rà sí mi nídìí. Òun ló ní jẹ́ ẹ̀bá sòótọ́ ọ̀rọ̀. Èyí òótọ́ rẹ̀ ó jáde kì í ságídí ni mo sọ. Ó làgùntàn jálẹ̀bẹ̀ Gẹ̀ẹ́sì. Kì í ságídí. Ó kù sí lọ́wọ́. Ẹ kú tó tẹ̀sán. Àbúlẹ̀. Dádì, mọ́mí, mo ní kí ni kí n bá yín gbé wá. Oréke ní jíjẹ àbí ní mímu? Rárá sà, ní mímu kó tó di pé jíjẹ máa rẹ́dì. Olómi ọsàn dáa, fèmí, bá tutù. Mọ́mí ẹ̀yìn kan náà. Anything. Jíjẹ mo kọ́ rò pé yóò sọ. Ẹ tún jẹun. Ń jẹun mọ́ná káyì, ń jẹun o, bẹ́ẹ̀ ni ń jẹun báwo. Ń jẹun o. Irọ́, ṣé tó pé mo dúdú ló ṣe fẹ́ gbé dúdú fún mi? Ẹ̀rọ olómi ọsàn pupa ni mo fẹ́. Èmi náà fẹ́ pupa. Mo fi pé èyí bá mú ìyàn bẹ́ẹ̀ lágídí. Ọmọ gbọ́dọ̀ àmọ̀ sínú
ọkùnrin bẹ́ẹ̀ láti fi mú wọn ọkùnrin bẹ́ẹ̀ láti fi mú wọn. ẹ wá fẹ́ máa fọwọ́ ra lórí mi báyìí. fífọwọ́ ra lórí mi kí ni. bàbá ọkọ mi. yóò yí ọ. ìyàwó mi báwo ni. ẹ má bínú pé mo dá yín dúró. ìbínú kẹ àbínú. ọkọ mọ́nítọ̀ ọkọ tó mọ yẹn ń ṣe ìtẹ̀ máa jẹ náà ni. ó jẹ́ sí pé ó lọ́jà ìdí ẹ̀wà àtìgbà tá a ti dé èmi wá sọ fún pé ó ní n tó ń ṣe tí ò bá ní n tó ń ṣe ni ò ní dá wa jókòó. ẹ ṣe sá ẹ ṣe ẹ kú jókòó. nǹkan kan ló gbé wa wá ó rí ọmọ gidi ni ẹ o ọmọ dáadáa ni ẹ o. látìgbà tó ti wọlé wa yìí ní gbogbo nǹkan ti ń tutù ní fọkànbalẹ̀ ti dénú ìdílé wa láti ń jó láti ń yọ̀ nígbádùn ti dé ó fi hàn wípé ẹ̀ṣẹ̀ ẹ̀ dá nínú ilé wa. àmọ́ kọ́kọ́rọ́ kan ló wá ba eyín ajá jẹ́ kọ́kọ́rọ́ tó bí eyín ajá jẹ́ náà látìgbà tó ti wá ṣẹlẹ̀ náà ni ó ti di pé bóyá ìwà ẹ wá yàtọ̀ gbogbo ẹ̀ kàn ń yí pọ̀ mọ́ra wọn bíi kéèyàn gbáriwo èèyàn kan lé. nǹkan tí bọ̀dá mi ń try láti sọ fún ẹ ni pé gbogbo bó ṣe ń jà káàkiri tó ń jà kiri bí ọmọ aláta tó ń wà jàgídíjàgan káàkiri òun ló sọ fún ẹ. ilé ayé yín tẹ máa fi kú ẹ má tún sọ bẹ́ẹ̀ yẹn sí mi mọ́ èmi lèmi ṣe bí ọmọ aláta ẹ ṣí eré ní ẹ wo ọlọ́run jọ ní o ṣẹ́rí ìkọ̀ tẹ̀sán yẹn tó bá jẹ́ ìtàlẹ̀ tí bá mi sọ ni màá ti ní kọ́ náà yín bí kẹ́kú àkí ló fa insult náà. èmi. àgbà tó tẹgbẹ́nu sàn jọmọ bínú jàre ìyàwó mi òun ni ò mọ àgbékalẹ̀ ọ̀rọ̀ kó mọ àgbékalẹ̀ ọ̀rọ̀ ni wo tí ojú bá ń ṣe pé báyìí àmọ́ yọ á fi hàn ojú pé n tó ń ṣe ò dáa oníwà tútù lèmi mọ̀ ọ́ sí tẹ́lẹ̀ àfilẹ̀ kan náà ló ní ìwádìí kó yí bírí ló wá di pé ká máa pariwo lọ́tún máa pariwo lọ́sì ìjà ní káàkiri lójoojúmọ́ ní gbogbo ìgbà lọ́mọ tí wọ́n bí dáa láti léere bí wọ́n bá tiẹ̀ wá wò wípé àìtọ́ tó mọ àìtọ́ tó mọ tí ò dáa ìyá tó bí ẹ lọ́mọ gangan tí wọ́n ń tẹ̀lé ẹ káàkiri lọ jà káàkiri ń kọ́ ó yẹ kí ìyá ẹ gangan sọ fún ẹ pé n tó ń ṣe ò dáa níjà ìsì ṣe wà lẹ́yìn ẹ yìí òun ni mò ń wò wípé kò dáa tó yí ẹ báyìí tó àwọn ìwà dáadáa tẹjọ́ ń wù pẹ̀lú sọ́tí yí ọ báyìí èmi fẹ́ kí ìwà dáadáa ìwà ọmọlúwàbí kéèyàn jọ ìyá yẹn dà òyà tó dúró yìí ò rí bẹ́ẹ̀ jọra èmi ò jẹ́ pé ẹ wà ní ìwà ìyá gidi mi. èmi mọ̀ pé orí burúkú wà nínú orúkọ yín ẹni tó bá wò yín dáadáa á mọ̀ yìí pé ẹ ti ṣe orí burúkú gangan fúnra yín bẹ́ẹ̀. bọ̀dá mi máa ní. èmi àkànjí bàbá rámọ́. kò ní da fọ́kànjí kò ní da fún rámọ́ tẹ̀ sọ kò tún ní da fún gbogbo àwọn àtàbúrò àtẹ̀gbọ́n rámọ́ kò ní da fún ẹ ta ló jẹ́ bọ̀dá kò ní da fún wa kò ní da fún bọ̀dá tiẹ̀ náà. what rubbish is that nínú ilé mi ló ti wá ń kọ́ ọmọ tí mo bí ta ló fẹ́ gbẹ̀lé ẹ lọ́wọ́ mo béèrè ni mo ní ta ló fẹ́ gbẹ̀lé ẹ lọ́wọ́ ṣé mo ní pé kó wá kọ́ ọmọ tí mo bí mí báyìí ni ẹ̀wọ̀n ni tó pèèyàn lọ́mọ aláta báwo ló ṣe rí báwo ni gbèsè ayé tiẹ̀ ṣe rí torí òṣèṣẹ̀ wá débi bá máa tọrọ owó ó pè ọkọ lọmọ aláta ó ṣeéṣe lẹbi yóò ní lárí rẹ ṣé wò lẹẹdùn lẹẹta ọmọlọmọdé ó kórìíre wọn bá fámìlì yìí ẹ̀yin wá débi báyìí ẹ fọwọ́sọ̀yà fáwọn ìyá láyà ta ni ẹ wo olórí ẹbí ẹ ti tẹ o kẹ tètè kó sì dìde kẹ máa lọ ni. èmi ilé ti wá nílé ọmọ tèmi. kò ní dá fún yín bọ́bí dáhùn máa sọ̀rọ̀ nǹkan ọmọ yín ṣé ìjà wèrè nínú bọ́lá rẹ̀ pẹ́ wọ́n tẹ́tí sọ bàbá arámọ̀ àtàkọ̀jí wèrè ẹ kó sì dìde jáde get out of my house. èmi àkànjí bàbá arámọ̀ ti kọ́ ọ́ ẹ wọ́n burúkú pẹ̀lú lọ́wọ́ ti àkànjí àti wèrè tẹ́lẹ̀ kó jẹ́ wọ́n náà wọ́n gbọ́dọ̀ bá ti yá wèrè ẹ kó sì bá ti ta jàre àwọn àkànjí bàbá arámọ̀ kò ní dá fún kò ní dá fún rámọ̀ olóṣèlú yìí mọ́mọ́ tọ̀lẹ̀ wá tọmọ fún mi báyìí stupid people. mami ẹ máa ti sọ̀rọ̀ sí màá yẹn jù. wípé kí nìyẹn. ẹ wo ẹni tó kù fọkọ mi bàbá nìkan nìyẹn o dáúdú lé wọn nígbà tí wọ́n sọ̀rọ̀ sí wọ́n sìn tó bá di pé wọ́n délé tó lọ́n di family meeting lé mi lórí. irú ọ̀rọ̀ burúkú ò ló bá mi sọ yẹn sọ yẹ kó lórí ẹbí bàbá ọkọ títí ẹ kó jókòó sínú ilé títèmi kó máa insult mi kó máa sọ fún mi pé pẹpẹ sí gbàdógójà ọmọ kan lèmi ò kọ olórí burúkú ọ̀nà máa bá mi kọ́ ọmọ níwò ìnáwó àṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní dá sọ̀rọ̀ gbèsè ayé mi ó ṣeé ṣe lẹ́lẹ́dàá tí wọn ò ṣe é lò lọ fi méèkì owó tó fi jẹ́ pẹ́lẹ́dàá ti tọmọ tèmi ni wọ́n ń lò tí gbogbo wọn wá ń jẹ wọ́n kẹsẹ̀ lẹ́sẹ̀ wọ́n tọrọ owó ọdún kérésì wọ́n mú ti mùsùlùmí wọ́n mú wọn gbogbo gbàtọ́mọ wọn bá ń lọ léèwé olórí burúkú wọn ò kì í yé broke they now want to come and teach my daughter bó ṣe máa live life ẹ they must be mad kò ní dá fún wọn bí mo ṣe sọ lẹ́ẹ̀kan yẹn tó bá yẹ pé ta ni mo ti pàdé wèrè tó ń sọ pé bákan ló ṣe ṣe òun gangan ni máa fi ná olórí ẹbí yín yẹn dànù nonsense. ọ ní sori ra ọmọ ní débi náà wọn ṣe èrè bàbá arámọkọ bàbá arámọta. sori ọmọ tí mo sọ fún ẹ tí bá ti rí ọmọ ẹ bẹ́ẹ̀
mo ò ní ṣe àgbèrè mọ́ mo ò ní ṣe ṣìnà mọ́ tí bá ti lọ ní street máa daṣọ bojú báyìí máa lọ ní torí pé mo like ọmọ yẹn gan ó mọ̀. kéè ìwọ tí mo wọ̀ lọ ní ìlàbílà náà kò possible bóyá tó bá tún ayé mi wà ó kò lè ṣe rẹ̀ but nísìn ìyẹn lè ṣẹlẹ̀. ìrọ̀ kò ní bẹ́ẹ̀ náà ọmọ yẹn mo like ọmọ yẹn gan. ìwọ like ọmọ yẹn gan like. Ọláyẹmí ṣe èmi ò ní ìdásí mo bí ẹ pé kí nǹkan tó ṣe àbí pé kí ló ń rò ó mọ̀ wípé kò sí kan méjì tó ń ro ju ọ̀rọ̀ ìyàwó ẹ̀ lọ. You see ó tó rò ní tòótọ́ but ó lè wá parí ẹ̀ that's the reason why tafinika wá sí ìgbà ìkàjọ máa ṣe fàájì. Ọláyẹmí ó nídẹ̀ẹ́ ọmọ tí kò ṣe rọ. ṣùgbọ́n ọmọ tiwa. Ọláyẹmí lórí èmi ò kí máa ń like bó ṣe máa ń ṣe ó dẹ̀ mọ̀ láyé one ó mọ bá ṣe máa ń jayé ó mọ̀ èmi bó tiẹ̀ mọ everything ó mọ bí èmi ṣe máa ń operate lórí the only solution ti máa fún ẹ ní pé ó máa lọ gba 3-bedroom apartment kan síta ó máa fi ọmọ kan tó lẹ̀pa tó make sense tó dúró níwájú tó dúró lẹ́yìn dáadáa ó máa fi síbẹ̀ lórí tí ọmọ tó wà nílé ẹ̀ bá ń pa ẹ́ lẹ́kún nínú ilé títa ẹ̀ máa dùn ẹ́ nínú èmi ò like bó ṣe ń ṣe mi ò like ẹ̀. Yes. Mr. K, Mr. K, gbogbo wa la mọ̀ wípé Ọláyẹmí kò ṣe lóyún bẹ́ẹ̀ láti ẹ̀yìn dé wọn kò ṣe bẹ́ẹ̀ ìgbà tí ó ti sí ọkọ lọ́wọ́ ẹ̀ kò ń ṣe bẹ́ẹ̀ ṣé èsì tó wà lóbọ̀ wọn àṣegún kan bẹ́ẹ̀ mo jẹ́rìí ẹ̀. nínú èmi ò gbà èmi ò ní gbà. ìyàwó wa. Sorry. Sorry. Jàmà lórí. Mo ṣáà ti bẹ mu ọtí tó wà ní kọ́. Tó bá dẹ̀ mọ̀ pé o ṣe fẹ́ mu ọtí sí ọtí kan ọba tó bá délé àkọ́ntì rẹ̀ jàmà. Ó tẹ̀ kí wa, ó tẹ̀ respect àwọn ọ̀rẹ́ ọkọ ẹ̀. Wọ́n lébẹ̀ kan jókòó. Ṣorí, tí o bá tiẹ̀ lè respect wa, at least ó máa pretend àbí kó heart. Èmi ò like nǹkan tó ṣe yìí náà. Bẹ́ẹ̀ni jẹ́ nítorí Ọlọ́run. Báyọ̀ àbíkẹ́ náà ti ń pè. K, ṣé mo wípé gbà tí mo débí mi kí n nítorí pé mi fẹ́ familiarity ni. Torí gbà yẹn lè máa pàrọ̀ wa irọ́ òṣì kan sìn ìyàwó wa èmi ò ń ṣe ìyàwó yín mi ń ṣe ìyàwó yín ṣẹ́rí Ọláyẹmí ọkọ mi òun lélẹ̀ sókè jọ nítorí Ọlọ́run. Sori jẹ́ àlọ́ jàre. Ọláyẹmí ó dé máa fi wọ́n sílẹ̀ ó dé mọ̀. Ọlá má ṣe mí bẹ́ẹ̀ má ṣe mí bẹ́ẹ̀ yẹn. My God. Ọlá ò dé mọ̀ mí láyé wọn pé mi ò ní gba nonsense. Ó dá kéèyàn lówó tí bá jẹ́ pé òun ló fún wa lóúnjẹ tí ó lè happen sí mi. ẹ̀gà kọ́lé ẹ̀gà fẹ́nu tú òmùgọ̀ aya aláìlérò tó ṣoore fọ́kàn. àbúrò tó máa ṣe ọjọ́ àmọ́ màá dúpẹ́ gan ojú màá ní tiẹ̀ ìwọ pẹ̀lú ọkọ ẹ̀ láti àkọlé tẹ̀dàbù ní ọlọ́run ọba láàánú kò máa ní tí láṣìírí. ẹ ṣe gbọ́ ẹdúró tì mí débi pé àwọn èèyàn ròyìn pàtí ẹ̀ pé ẹ gbọ́dọ̀ ti ráwọn ilé mú ní àbí òkè náà wà fúnra wa. Ó ṣe gan-an àwọn ìṣẹ̀gbà pé èèyàn láṣọ èèyàn. ẹ ṣe ẹ wò èmi tẹ̀ fẹ́ máa lọ lé mi. Just like that. Kí mo tún dúró mú. Ẹ jókòó jà rẹ jẹ́ kí n pọmọ kó pìpì oúnjẹ fún yín kẹ́tì ẹ̀ já gist. Ká máa gist. Ṣé o mọ̀ pé oyè tó kan ará Ìwó ni kó má padà wá kan ará Ẹdẹ tẹ̀ náà. Kí ni ìtumọ̀ ẹ̀? Tọkọ ẹ bá wọlé báyìí tí n bá kìjù ó lè yọ ẹgbàrún ìgbàjú láti ọ̀dọ̀ ẹni. Mo kàn ń protect interest mi lásán ni mi ò worst tó yẹn. Ó worst tó yẹn. Last time tí mo kọjá lọ mo rí ọ̀pọ̀lọpọ̀ ẹbẹ̀ ṣe ń pariwo léra ní sweet mo sápamọ́ ni kó má bàa mọ̀ pé mo jẹ́ gbẹ̀n. Tí wo mọ̀ pé ọkùnrin ló bí i ọkùnrin lọ́mọ ẹ̀ ó dẹ̀ ní gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́jọ́ pé náà máa níyàwó kó wá dọjọ́ iwájú tó máa níyàwó gbogbo nǹkan tó ń ṣe fọ́kọ yìí kíyàwó ẹ̀ máa ṣe fún báwo lè ṣe fẹ́ fi gbogbo wàhálà tó ń fọ́kọ ẹ̀ ṣe tó bá lọ padà pàdé obìnrin tó máa fi lọ́kàn balẹ̀ ó máa padà fẹ́. nígbà tí ò ya wèrè wo àbọ̀ àrò lásán fọmọlúàbí tó bá dénú ẹ̀ kó do dìde èmi lọ lé mi.
ara nǹkan tá à ń sọ nìyẹn àbẹ̀rẹ̀ ní báwí tààrà ní báwí tó bá ń ṣe ìwọ tó ń sin àwọn ìsìnkú sí nínú ilé ṣé mo kó ló ṣì lọ́mọ ọ̀dọ́ yìí mo bá rí ní ìta oníkó alóbí mìíràn táùtù wa kémi tiẹ̀ fi kú láì fara kìtà mi bí kò fi ṣe wà yìí ayé ni ayọ̀ ń jẹkú kí n jáyé tèmi náà kú ni. nígbà tó máa kẹ̀yìn sí mi tó bá rí aṣọ tó wọ̀ ṣé o mọ̀ pé aṣọ yẹn number one kò wọ bra torí tó bá wọ bra ó yẹ kí o rí bra strap ní gbogbo ẹ̀yìn yẹn gbogbo ẹ̀yìn yẹn kàn lọlẹ̀ báyìí ni ìgbà tó bá wò débi ìsàlẹ̀ mo wá rí gbá ilẹ̀kẹ̀ lélẹ̀ ó tún wá ń dán bíi méjì ló wà lókè so mo sọ pé ó máa jù bẹ́ẹ̀ yẹn lọ tó bá jẹ́ pé ọkọ ẹ rí ọmọ yẹn ní irú bí mo ṣe rí yẹn what do you think will happen? ẹ ti ń gbà wọ́n láyè tí ò yẹ kẹ́ gbà wọ́n rárá. ó gbọ́ gbogbo tí mò ń sọ látara. gbogbo yín tó tọkọ tẹ̀ ń sọ ẹlẹ́mọ̀ ọ̀dọ̀ mọ́lẹ̀ sí ẹ̀kí wọ́n bí ẹ fi ìpè ká tèkè ẹ̀ sí. tèkè ẹ̀ sí. ẹ jẹ́ ká tèkè ẹ̀ sí. gbogbo nǹkan tá à ń fà yìí kí ló dé kó lọ bẹ́ẹ̀ lọ́wọ́. wọ́n mọ̀ pé bá ṣe ń fòrú ẹ̀mí Ọláyẹmí tá a bá fòrú ẹ̀mí ẹ̀ títí tá a bá pa màmí màmá dúpọ̀ ẹ̀mí má dúpọ̀ ẹ̀wọ̀ ẹ̀ṣẹ̀ tó láwọn ìfẹ́ kó dọmọ lọ́wọ́ má ní ìjà fi sùúrù sí i. àbẹ́rẹ́ bá jà ṣe ń jà báyìí torí ta ló ń jà lẹ́kọ̀ọ́ yìí. gbogbo tí mò ń ṣe ṣé kò ń ṣe torí títì ẹni wá ó ti fi ilé ọmọ ẹ ó ti fi ṣògùn owó fọ́kọ ẹ bó ṣe wà yín sìn ó ò ní nǹkan kan láyé yìí mọ́ tí nǹkan kan bá lọ ṣẹlẹ̀ ìyá ọmọ kò ṣe pé ó fẹ́ bímọ ọlá àtọlà tó kù ẹ kù òun ló gu tọkọ ẹ ń lò lọ́wọ́lọ́wọ́ nígbà tá a bá wá fi sílẹ̀ tá a jẹ́ kó fẹ́ yàwó lé ẹ tá a bá ṣe wèrè hàn kó mọ̀ pa ní wèrè ọ̀ríjínà lọ́wọ́ tí ò ṣe wèrè díẹ̀ bó ṣe wà yẹn tó bá tiẹ̀ fẹ́ yàwó mi a máa mọ̀ wípé ìyàwó òun ní wèrè a tún máa wọ̀ pé tí wèrè ìyàwó òun gò bá káwọn tèmi bá fi tèmi kún ó mọ̀ yìí pé òun ò gbúdọ̀ mess up rárá. So what I am saying is you are only protecting what is yours, okay? You are not going out of anything. Ohun tó jẹ́ tẹni èèyàn ńlá tí ó mọ̀ pé ohun tó bá jẹ́ tẹni tàkísà ń ta tán ohun tó bá jẹ́ tiẹ̀ báyìí wàá wà mọ́ra báyìí ni àwọn tó jẹ́ olè ọlọ́ṣà tí wọ́n mọ kọ́ ṣà títì ní kọ́nà kò síbi tí wọ́n ti lè ṣá ọkọ wọ́n máa ṣá ọkọ ẹ̀ if you are not careful. That is what I'm saying. So kó má lọ gọ̀ rárá. You are not doing what is wrong o. You are very right. ẹ ti ẹ̀ ṣe ẹ̀yin lẹ́kọ̀ọ́ ọ̀tún sọ méjì inú mi dé ẹ̀dùn ṣé ló wèrè kan ló kẹsẹ̀ lẹ́sẹ̀ wá bí ló wá ń pàrọwà burú fún mi kí n má pọkọ mi kí wọ́n lẹ́rú ṣe bá mi ẹ̀wọ̀ ẹ̀ ṣe yá mi á ti ẹ̀ gbá ti ẹ̀ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. ọbẹ̀ gbígbóná ẹ má má kọjú lá ọbẹ̀ gbígbóná tí a bá kọjú lá ọlẹ́ bọ́ ní láhàn ẹ má má kọjú lá ọbẹ̀ gbígbóná. Kí ló mú ẹ tó wá ń kí? ṣebí onísùúrù ló ń fún ara kìíní. Àbọ̀ mú ní kó fún ránṣẹ́ sí wọn, ṣé ò ṣe? Mo fi ránṣẹ́ bọ̀ tán lójoojúmọ́ ló fi líkè sí. Lákèmí ṣùgbọ́n, láìkí máa ó dà, màá ṣàlàyé fún màdàmú ẹ̀kọ́ fún láì. Mami, èmi yìí máa lọ lọ́wọ́ ayé bẹ̀ lọ. Ẹjọ́ kí ló ń ṣẹlẹ̀ ní? Ọláyẹmí, ṣó tún rò máa ṣọmọ ọ̀dọ́ ta ló sọ? Kí ló ń ṣe ọlá? Mami ẹ̀ wò mí. Ọmọ ìbára sí yùbí ti báwo? Ó lóun rò máa ṣọmọ ọ̀dọ́ níwọ̀n ìbára sọ̀rọ̀ ni. Kí ló ń bá sọ? Ọláyẹmí, ẹ kí lọ́wọ́ ẹ̀ wá ń ṣe lára ọmọ ọ̀dọ́ tó fọwọ́ pa ọmọ ọ̀dọ́ lára. Ṣé ló ń ṣàlàyé nǹkan fún mi? Ó bẹ̀ kí nǹkan tí mo ń bá sọ. Dáìdáì kò ló dáìdá. Bàbá bá kúkú ni ẹ. Olórí tí ó fẹ́ wà lọ́mọ́ mọ́ mi lára. Tí ó lọ́ kàmọ́ sáájú. Tí ó lọ́ bá sọ́mọ́ lọ́mọ́ léṣe. Bá sọ́mọ́ lọ́mọ́ léṣe. Bá sọ́mọ́ lọ́mọ́. Aṣẹ́wó ni ẹ, kó ṣí kúrò lẹ́ fún mi kó ṣì dìde. Ọ̀dọ́ aṣẹ́wó ṣọ́fi ṣí ẹ̀ ni, ṣọ́fi ṣí ẹ̀ ni Ọláyẹmí. Bẹ́sẹ̀ dìde kó wọlé lọ. Bẹ́sẹ̀. Alani! Fún mi kọ́kọ́ ẹ mọ́tò! Kú bọ́lẹ̀ jà rẹ̀. Ìgbà náà wá kọ́ ìwà àti tálẹ̀ pààyàn. Tó bá fún ọlọ́kọ̀ fi ṣe sábà kí ló fẹ́ kú tẹ́lẹ̀. Kí ni ìtumọ̀ bá àgbà lọ́wọ́ òun jẹ́ níbi tí màá ti fọ́ mi ara mi. Ẹ̀yọ́ kí la pa. Tó bá kú kọ́kọ́ kú dé kó kú dànù.
àti tún pẹ̀ lọ́nà ọ̀run bó ṣe wà yẹn lọ́wọ́ ṣe dìdìrì bí olórí burúkú báyìí wọ́n gbà á lọ nìyẹn o lọ́wọ́ mi ò bá fọjọ́ tí wọ́n pariwo tó bá kú kó kó ọlọ́run kó kú òun wọn ni òkú máínọ́ọ̀sì yìí o wọ́n yìí máa kú tọ́pọ̀. ọ̀bọ kúkú pọ́n tinú ọ̀bọ ló ń ṣe àti ní ọ̀bọ ẹni à ń tí ò ṣí èrè òkúkú mọ tó ń ṣe. tọmọ lọmọ bá yọ ọkọ kí ló fẹ́ pa ṣé pé káwọn kọ ṣubú kókò dàkú sílẹ̀ ṣé ìyẹn ni kú ni tó bá dẹ̀kú ṣáwà lápá ni ṣé bí sábàbí ni wọ́n pè. ẹ wá ní tọ́lá yẹn méjì òbí wọ́n pè látẹ̀kùn kò gbé fún mi. ẹ kò àbélébù ni lẹ́yìn bá àbélébù kò ní lè gbé kọ́ àbí ṣó máa gbé ni ìwọ ọmọ ní kò fọkàn ara ẹ̀ balẹ̀ kò sí tó máa ṣẹlẹ̀ tí kò bá dẹ̀ ṣẹlẹ̀ ó ṣẹlẹ̀ náà ni torí àṣà ni lajúlẹ̀ kí tàlùkọ́ wa máa kó sínú ojú wa. àgbàdo kí ló bá ṣiṣẹ́ mọ́ lọ́mọ. keep quiet. tí bá bẹ sọ̀rọ̀ kó dákẹ́ kó ṣọ̀tọ̀. àbúrò kò já wèrè ni. mo ní kó má sọ̀rọ̀. ṣé mo bí ẹ ṣe pẹ́ ni. ọmọ lọmọ tí kò bá lọ ṣe kó lè fẹ́ kí fojú mi sí. káwọn bọ́ọ̀sì máa wá sílẹ̀ mi kọ́. mọ́mí yẹn ṣé yóò sí nígbà tó ṣe kó tó ṣe. bọ́lá tẹ̀sán ṣùgbọ́n ló ṣe ṣé káwọn àpọ̀jù sílẹ̀ kó máa fọwọ́ pọmọ ọ̀dọ̀ lára káwọn dẹ̀ máa wọ̀ ẹ́ torí pé jẹ́ kí ni. ìyẹn ni kó wá pọmọ lọ́mọ àbí. ṣé ká pẹ́ pọmọ lọ́mọ sí mi. ṣé wọ́n bá wí ni. ó bá wí báwo ṣe bá wí ó fẹ́ gbẹ̀lẹ́ lọ́wọ́ ni. ọmọ lọ́mọ òṣìwọ́ ló pa ọmọ náà wọ́n ìyá ti ní gbọ́ ayé gbọ́ tìrìtìrì rọra ti níyàn ẹ̀kọ́ gbígbóná ó fẹ́ sùúrù o ìyá sùúrù ló gbà ayé gbọ́ ṣèbágbà kì í wà lọ́jà ayé gbọ́. wọ́n gbé owó òṣì tó wà ní ọwọ́ yìí ó fi nà ọ́ orí pálá ìmòrè ni ẹ́ aláìmoore ni ẹ ìwọ tó jẹ́ pé o ò já mọ́ nǹkan kan olóhùn olè ọ̀lẹ alápámá ṣiṣẹ́ òun ni ẹ tó jẹ́ pé orí bẹ́ẹ̀dì onídùn ló ń sùn ni mò ń bẹ́ẹ̀ sùn sí mo wá dúró mo wá wò ó pé ìyá yìí ti pọ̀ jù pé kí n mú ìyá àti ìyá kí n mú kúrò lórí ẹ̀ Ọláyẹmí o lè gbé ọwọ́ sókè kó fi nà mí ó nà mí Ọláyẹmí lẹ́yìn tó yọ àpòlé ọmọ mi tó fi ṣògùn owó tán orí pólò ṣì ni ẹ kò dẹ́ ṣẹjọ́ ẹ o sórí èmi gangan ló yẹ kó bá wí ṣùgbọ́n pé mọ́mísì mi ò láìkẹ́ wọ́n dé wọ́n ní pé mi ò gbọ́dọ̀ fẹ́ ẹ èmi ni mo ní dandan ìfẹ́ olórí burúkú kan ó rúbọ mi lójú tí mo fi fẹ́ ṣe bójú mi ti wájà báyìí àmọ́ kò sí wàhálà sórí èmi gbogbo ẹrù mi mo ti kó jáde kúrò nù yàrá ẹ mo ti kó sí yàrá mi because àwọn owó olórí burúkú tó fi kan secretary tó fi kan manager tó fi kan ọmọ ọ̀dọ̀ tó fi gbé ọgbà àwọn ọmọ olóòrùn kéré ń ta èmi ò lè jẹ́ kó fi máa kàn mí because mi ò lè ta rẹ kókò Ọláyẹmí sórí ìyá orí burúkú tó wá yí ẹ wá jẹ mo pé by the time tí wàá máa fi ẹ lẹ ìyá tó ti wọ̀ ẹ́ lẹ́wù tẹ́lẹ̀ ó ti bá ṣe múlẹ̀ á lè túbọ̀ àwọ̀ ẹ lórí dáadáa ṣó ti gbọ́ and by the way kí ló tí lọ́ọ̀yà mi pé ẹ tó gbé kọ́ ó máa ní láti gbé ó máa gbé kọ́ because èmi Adéọlá o I'm done with this marriage so tí lọ́ọ̀yà mi bá ti pè ẹ́ á bẹ́tà kó pick ọ́ kó mú ọwọ́ ẹ̀ kó ti bọ inú pé divorce paper tó wà ní ọwọ́ wọn kó sign ẹ̀ because èmi tèmi o mi ò ṣe mọ́ sórí ìyà àti ìṣẹ́ tó bá múlẹ̀ tó wá yẹ wá jẹ yẹn máa ń fẹ́rẹ̀ wá farabalẹ̀ wá jẹ́ dáadáa torí bó ṣe ń wù bí ọdún òkú ní oníranú alápámá ti ṣe òun. tìrìtìrì rọra ti níyàn ẹ̀kọ́ gbígbóná bàbá ẹ jọ nítorí Ọlọ́run ọ̀rọ̀ ẹ ti ń ga jẹ̀mí mi lọ wàhálà ẹ ti ń pọ̀ jù ní tèmi mo fẹ́ yọ̀ǹda ẹ̀ kó máa lọ ṣùgbọ́n ẹ̀bẹ̀ kan tí mo kàn fẹ́ bẹ̀yìn nǹkan kan tí mo fẹ́ kẹ́ ẹ ṣe fún mi bẹ́ẹ̀ ṣe máa bá mi ṣe tó jẹ́ pé tó bá tiẹ̀ lọ mi ò ní dẹ̀dùn àrinlẹ̀ tí mi ò bá lówó púpọ̀ bí mo ṣe lówó ń sìn kí n ṣáà máa tọrọ jẹ bàbá ẹ jọ̀ọ́ ẹ ṣàánú mi ẹ jọ̀ọ́. ó lè dẹ́dùn àrinlẹ̀ ń tẹ̀mí ń wí ní kí wò ó gbọ́ ṣé wọn náà rí pé sùúrù léèrè ń tá a bá fẹ́ sọ̀mú báyìí ní pẹ̀lú owó ẹni béèyàn bá fi kánjú lábẹ́ gbóná a máa jóni lẹ́nu ń ti ń ṣẹlẹ̀ lọ́wọ́ yìí àtúbọ̀tán ni o àtúbọ̀tán ni ṣé wọn náà rí pàtúbọ̀tán ni ṣùgbọ́n nǹkan kan ni nǹkan kan tó wà ń bẹ̀ ni wípé nídìílé wọn lọ́hùn
bọ́ ọ bá lè rí ẹnìkan ìbá àṣẹ ọkùnrin àbóbè bọ́ bá lè wà kémi ó sì parí tí ń bẹ láàrin lọ́ba tán. bàbá ìyẹn ò lè ṣeé ṣe àgbàlagbà kan tí mo mọ̀ mọ́ ìyàwó mi òun náà ni ìyá ẹ̀ tó ń tì í bàbá ṣe rí Ìròmídéọlá tó ń jó onílù tó ń lù fún tó ń bẹ nísàlẹ̀ odò ó ní ìyá ẹ̀ gangan ló ń tì pé kó kọ́ mi wọn ò lè wá. bọ́rọ̀ bá kọlẹ̀ tó tún kọ òkè ó níbi àgbéká báwọn bá kọ̀ láti wá sọ́dọ̀ tèmi kí ló dé tẹ́mi ò gbéra mi kí n kú lọ rè báwọn kí n sì yanjú àwọ̀ tí ń bẹ láàrin yín lọ́ba tán. bàbá mo dúpẹ́ nǹkan tẹ́lẹ̀ fẹ́ ṣe náà dáa ṣùgbọ́n bàbá ṣé ẹ lè bá mi ṣe kó jẹ́ pé bó ṣe lóun fẹ́ máa lọ kó máa lọ ṣùgbọ́n kémi ṣáà máa ti dẹ̀dùn arinlẹ̀ bàbá wàhálà yẹn pọ̀. wo àwọ̀ tí ń bẹ láàrin jẹ́ nǹkan kan yanjú rẹ̀ kí n mójú ajé kò ní sọ̀kájọ fojú rinjú kí n yanjú rẹ̀ náà lẹ́yìn ìgbà náà tí ìyún bá yanjú àmọ́ táyì. ok sir ìgbà wa ni. ọba ti yéégún ti yọ rẹ bẹ́ẹ̀ bá ti pè mí kí n mọ ní tó ṣe kí n mọ bọ̀ lókù iṣẹ́ tí mo gbà ní sì yanjú ẹ̀. all right sir time tí gbogbo abájọ wà lé màá pè é lórí fóònù pẹ̀lú wa. burú ẹ ṣe o. ǹlẹ́. ìjọba ó ní kí n sáyìn gbé iná. láyé sáyìn ẹ̀ kó jẹ́ kí n máa bá tèmi lọ láyé ní sórí ìyá òṣì tí ó wáyé ẹ̀ wá jẹ kí ìyá yẹn lè jẹ́ lójú pálí dáadáa sáyìn ẹ̀. ẹ má bínú pé à ń fi tiwa dààmú yín ọmọ mi máa fẹ́ kẹ́ bá Diola sọ̀rọ̀ tí ò bá ti rú ti nǹkankan kó ro tó mọ wa aláìmọ. o ò lè ní pépà kò sáyìn the last one ló kàn máa fi signatures kí lẹ́tọ̀ olójọ́ bíi ẹni tí wọ́n fẹ́ jọ ṣe báyìí kò sáyìn pépà ni àbí kí ni gbogbo wàhálà yìí. àwọn mi lẹ́jọ́. ọ̀tá iná fẹ́. sáyìn. Bàbá. ò báyìí kúrò lórí babaláwo kó lọ pé pásítọ̀ Kẹ́hìndé Àràbà débi mi ní gbọ́ mi ìdè ní gbà ó máa tọwọ́ bọ̀wé ọwọ́ ẹ̀ mo ti tọ́ bẹ́tà. ó ti sàn. kó o lè tún bèrè pé ṣe kò kókó ni. tálà wọn babaláwo tó ṣáájú tẹ̀lé fún mi tí wọ́n yọ gbé ọmọ lọ. àwọn tó sùn wọ́n ni mo ṣe ooo àwọn tó sùn wọ́n ni mo ṣe n ò ṣàwò èké n ò ṣàwò ọ̀dàlẹ̀ àwọn tó sùn wọ́n ni mo ṣe funfun báláwo nílé àwò àlà funfun gbòó kanlẹ̀ lẹ́yìn àwọn yẹyẹ mi èmi ò ní fígbà kan bọ̀pọ̀ nínú ebi iṣẹ́ oníran mi mò ń ṣe ọ̀nà tó ṣà òkè ńlá fún mi mò ń tọ̀ ń ṣe wá rí bíbú kí n wá mọ pèlè funfun kọjọ́ ẹni lóòótọ́ níjọ́ náà lọ́hùn Ọláyẹmí àti Bíọ́lá ẹ̀sùn kún wá bá mi lóòótọ́ ẹlẹ́ǹkanjú owó ẹ ló sì di dandan kẹ́ ẹ lówó lọ́wọ́ kẹ́ ẹ rọ́lá lò kẹ́ ẹ rí tàjé ṣe ẹ̀yin ṣùgbọ́n jọ́nà ọlọ́run mo dàbí ọgbọ́n ni èmi dàbí ọgbọ́n ni mo wí fóun wọ́n ní àpòlé ọmọ rẹ̀ láàlò torí pé ṣàṣà lóbìnrin tó lè fi àpòlé ọmọ rẹ̀ lẹ́fọ̀kọ rẹ̀ tí ó fi dolówó tí ó fi dọlọ́lá ṣùgbọ́n lẹ́yìn ìgbà náà nígbà tẹ ẹnu náà Ọláyẹmí má mọ̀ pẹ́lẹ́dà rẹ̀ jáde
ojúkojú báyìí la fi wúra wa nígbà tá a wúra wa dáadáa mo lọ́lá yẹ mí gbọ́ òkí ló dé ìbò ló ti yàn ẹlẹ́dàá rẹ̀ fi yé mi wípé oríire rẹ̀ ti kù sí dẹ́dẹ̀ àsìkò rẹ̀ ti tó ó ti tó gbà tó lò ó lọ́wọ́. bàbá ẹ dúró ló sà ìgbà tẹ ní ẹ bí ẹlẹ́dàá mi léèrè tó ní àsìkò àti oríṣi mi kúrú dẹ̀dẹ̀ ilé tẹ̀tún wa yọ àpòlé ọmọ. èmi ò ṣe gbọ́gbọ́ n ò sì yọ gbọ́gbọ́ lára rẹ̀ ṣùgbọ́n torí kí wọn mọ̀ bá fìyà jẹ ni mo ṣe dàbí ọgbọ́n pápò ilé ọmọ rẹ̀ ńlá lò àsìkò tiẹ̀ ló tó ìrọ̀rùn rẹ ló dé ajé rẹ ló so tó ń ta. bàbá ṣe ti gbàgbé yẹn yọ kò sílé ọmọ bẹ́ẹ̀ mọ́ bàbá ẹ yọ. bàbá bó ṣe wà yẹn láti gbà tẹ́ ti ṣe ń tẹ́ ṣe kò gbọ́ pá kò gbọ́ po bàbá ẹ yọ. torí ẹ̀rí farabara rẹ̀ ni tó bá yẹ kó fira rẹ̀ lọ́kàn balẹ̀ tí ò dára rẹ̀ láàmú rárá oyún ò ti dúró èmi ò yọ kankan o mi ò yọ kankan ẹlẹ́dàá ọláyẹmí mo bẹ̀ mo sì gbélé dùà kó lè tètè bá a yá. irú ọ̀rọ̀ jakujaku ni bàbá sọ ẹ yọ. ẹ lo àpòlé ọmọ ìṣó fún mi owó tí mò ń ná láti jọ ìwà owó tọ́lọ́ fún mi fúnra yìí. ẹlẹ́dàá rẹ ló pèsè rẹ̀ ọkọ̀ orí owó sì kórí ọ̀la ọlọ́run fún wọn ni. Adela, listen to me. And I want you to listen to me. Listen very good. Gbogbo nǹkan tí mo rà fún ẹ̀ka náà dá ó fún mi ìyọ̀ǹda fún ẹ̀kọ́ máa kú lọ. Àwọn nǹkan mi tó bá tún wá wọ ẹnu lé ó fún ẹ láyè kó máa bá wọn náà lọ. Òjò torí Ọlọ́run. Láìní ju ni ọmọ mi kó fi ẹ lẹ́fẹ̀ẹ́ mi ọ̀nà bá tiẹ̀ lọ ó yọ̀ dáa. ọkọ mi tó torí Ọlọ́run tó torí Ọlọ́run tó torí Ọlọ́run interest mi mo tó mi tẹ́. ọ̀tọ́ báyìí ní ìsìn orí ó tọ́ ọba lé aya rẹ̀ dé orí ìyá ẹ̀yìn nìkan ẹ̀yìnkà ni kọ́ńbọ́sì rè imú tí ò já bóun máa ṣe ẹ̀kọ́ níkà ó sì gbà tá lóun bá gbọ́n ni ọba bó ti gbọ́n tẹ̀yìn wí ẹ̀wọ̀n ní tẹ́ bá lé aya rẹ̀ dá sí. abẹ́rẹ́ ní tẹ́ ìdílé ẹ̀yọ́ dáná kí lè rè yín ní kí ni tẹ́ ìjèrè báyìí ní ìsìn ẹ̀dórí kolo àdán torí kolo ń wò ṣe é. Bàbá ẹ̀ kan lè mú mọ́ mi àti mi ò gbọ́ ẹni tó ń tì mí ò gbọ́. ọmọ yẹn ṣe ọmọ ẹgbẹ́ mi bẹ̀rẹ̀. àjẹsílẹ̀ gbèsè kì í jẹ́ kẹ́gbẹ́ fa ó tó ná ohun tá ń fojú lónìí kò túmọ̀ sí pé bẹ́ẹ̀ ni yóò máa rí lọ ohun gbogbo lọ́wọ́ orí ohun gbogbo lọ́wọ́ àṣẹdá apẹ́kọ́ tó jẹun kò máa ní jẹ̀bàjẹ́ tá a bá lè ní sùúrù ohun tí ó so àṣẹkù sùúrù ló lè mú ní kókó ayé já ọbẹ̀ gbígbóná ẹ má máa kánjú lá ọbẹ̀ gbígbóná tí a bá kánjú lá ọlẹ́ bọ́ ní láhàn ẹ má máa kánjú lá ọbẹ̀ gbígbóná sùúrù 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 ló lè mú ní kókó ayé já ṣebí onísùúrù ló ń fún wàrà kìnìún oníwà ń wára ènìyàn kò lè jogún ayé bá a súré tètè ó dájú wa ò lè.